lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wọ́ sọ̀rọ̀ kẹ́ òní ọdún kan lọ nílẹ̀ kẹ́wọ́. Òní ọdún kan lọ nílẹ̀ kẹ́wọ́ tọ́sí jẹ́bọ̀ tó ní wọ́n tọ́lẹ̀ rí kẹ́ ṣèbíṣẹ́ wá dàmọ́ lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ̀ kẹ́wọ́. Ẹni bá sọ pé yín ọdún ní ń torí ọlẹ̀ jẹ́ kó tó tọ́ wò lọ ti mú jọgbọ́ bẹ́yà bá sọ pé àdàmọ̀ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjá ẹ má bá wí rárá àjẹpọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Níṣẹ́ ló ti lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀gà pẹ̀lú Ìlọrí tó lóun ò fẹ́ rú ẹ̀ nínú ìrànwọ́ ọ̀lẹ́jọ́ pátá dàmọ́ lọ́rọ̀ níṣẹ́. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bá ní sọ́nà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwù báwo ló ṣe fẹ́ rọ́nà nílẹ̀ Sáúdí. Ọmọ kẹwọ́ Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bí bọ́lá ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá kó ti gbé ohun tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ọ́ bá gbàjọba. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣàfẹ́lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tó jíṣẹ́ ìwẹ̀ dání ká pẹ́ kàkà ṣe lára bó bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi ọ̀pọ̀ ló máa bóbi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa òdìrú kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbárọ́ láàyè lórí òdodo kò má sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí Ádámà àlè Ìlọrí. Ṣèkó Abíbọ́lá Ìlàrọ̀lẹ́ bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan ẹni ọlọ́run mi bá yà ṣàlẹ́.
lásìwájú tọrẹ gan ó pé kọyìn má dùn gidi gan. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. Adama, Adama, Ali Lori. يسألونك كل شيء إن آدم كان شيخنا بابا ولدي ألفاوا 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 gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. Iná Ádámù kánà ṣèkánà bàbá wa lágége lálùfáà wa. Ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n ẹ ò sì bẹ̀rù Ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin ọmọkọ́mọ. Iná Ádámù kánà ṣèkánà bàbá wa lágége lálùfáà wa. Lásìkò àfẹ́rí fàyínà Ádámù sọ́hìbù sọ̀fà wà sọ́hìbù líwàfà kánà mórítàdà wà kánà mókítàdà ẹni tí ò ní bíbí ni yóò máa bú bàbá ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn àwọn rándanrandan àwọn ọmọ játijàti àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ pàpàlágì ni yóò máa bú bàbá bàbá wa lágége. Iná Ádámù kánà ṣèkánà bàbá wa lágége lálùfáà wa. Súnmọ́ bí kò gbọ́rọ̀ mi ta ni bàbá ẹ̀yin nínú sílámù yìí kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú tá a wà yìí ṣé wọ́n mọ̀ kéwú ni ṣẹ́sì gan tún yé wọn kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá tíra mélòó náà ṣe ẹ̀mú wá kárí. Iná Ádámù kánà ṣèkánà bàbá wa lágége lálùfáà wa. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù Ali Lori. Ya Rabbi ya Ghaffar, Ya Rabbi ya Ghaffar, ighfir li Ádámù
أبا البشير أبا الحبيب أبا البشير ارحموا بالمصطفى النبي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لآدم علي lórí foríjì wọn kó tún gbà àbọ̀ wọn foríjì wọn kó tún gbà àbọ̀ wọn wọlá àwọn kan fi wọ́n mọ̀nà rí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adam Ali lórí. wọlá ẹni tọ́kọ ní mímọ́ tó yẹ kóró wọlá ẹni tọ́kọ ní mímọ́ tó yẹ kóró tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dá ara fi ké tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dá ara fi ké. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adam Ali lórí. wọlá kèfèrí tó ti mú táwọn mọ ìwọ̀n tí bàbá fi wọ́n mọ̀nà sí ló sì láàmú wọlá ìwọ̀n báwa kẹ́ Hájì Adam wọlá ìwọ̀n báwa kẹ́ Hájì Adam. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adam Ali lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adam Ali lórí. Ya Rabbi ya Ghaffar ya Rabbi ya Ghaffar ighfir li Adam Ali lórí. 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 foríjì wọn kó tún gbà àbọ̀ wọn. Ighfir li Adam Ali lórí. wọlá àwọn kan fi wọ́n mọ̀nà ire. Ighfir li Adam Ali lórí. wọlá ẹni tán kọ́ ní mímọ́ tó yẹ kóró. Ighfir li Adam Ali lórí. tó jẹ́ pé tẹ́lẹ̀ kò lè dára fi ké. Ighfir li Adam Ali lórí. wọlá kèfèrí tó ti nù tá ò mọ iye wọn. Ighfir li Adam Ali lórí. tí bàbá fi wọ́n mọ̀nà sínú sílámù. Ighfir li Adam Ali lórí. wọlá ayé wọn báwa kẹ́ Hájì Adam. Ighfir li Adam Ali lórí. Ighfir li Adam Ali lórí. Ighfir li Adam Ali lórí. يسألونك عن الإله. Yandex PT Creator. Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí. Adama, Adama, Ali lórí.
ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n pè ó pé tọ́ọ̀gì ṣàlùfẹ́ bí ọmọ mi. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين أحمده سبحانه وتعالى وأشهد أنه واحد لا شريك له وأشهد أن سيدنا محمدا المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá àwọn sánmà àti àwọn ẹlẹ́lẹ̀ tó sì jíǹjẹ́ Ọlọ́run tó dá gbogbo ohun tá à ń pè ní àgbáńlá ayé tẹ́lẹ̀ pé àwọn àgbáńlá ayé yìí àwọn tó pamọ́ ń bẹ lára wọn àwọn tó sì hàn ń bẹ ń bẹ ọba yìí náà sì ni ọba tí ń darí gbogbo wọn tó sì ń pàṣẹ wọn àtẹ̀yìntàrí Ọlọ́run ọba yìí náà ló ń pàṣẹ wọn ọba yẹn là á wá yìn tá a sì ń gbéga torí pé ọba tó ga ní tó bùkátà wípé ká ṣáà máa kí ká sì máa yìn àwa ń jẹ́rìí wípé ọ̀kan ni kò sí lórogún kò lẹ́nìkan tó jọ nínú gbogbo àwọn nàwáhì bóyá níbi mímọ́ ni bóyá níbi ọlá ni bóyá níbi agbára ni bóyá níbi ká tó nǹkan kó gba títò bóyá níbi ká mú nǹkan ká yí báyìí ká yí sọ̀hún ẹnìkan ò lè ṣe kó dàbí Ọlọ́run. àwa tó ń jẹ́rìí wípé ọ̀gá wa èyí tá a mọ̀ sí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Ọlọ́run bá gbé dìde kó máa jẹ́ àánú kó sì máa jẹ́ kẹ́ fún gbogbo àgbáńlá ayé Ọlọ́run bá wa kẹ́ ẹni ẹ̀ṣà ẹni tí Ọlọ́run bá ò tún ní gbérú ẹ̀ dìde mọ́ nígbà táyé bá ń jáyé àtìgbà tí ayé ò bá tún ní jẹ́ ayé mọ́. àwa tara bá ti tọrọ kẹ́gẹ́ yìí kó wa máa bá gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Ànábì látàná wa àti gbogbo ẹni tí ó tún máa tọ orí pa wọn pẹ̀lú dáadáa. ká tó ń wọnú ọ̀rọ̀ lọ àrọ̀ wa ká má bínú nítorí pé ètò kan là ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a sì padà sórí ẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé ìpínlẹ̀ àwọn wàhálà àti ìdààmú tó ń ṣẹlẹ̀ sáàrin àwa mùsùlùmí tọ́lọ́wọ́n ọba ò sì fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàrin wa. eléyìí àyàbá ni torí pé a mẹ́nubà lọ́dọ̀ lórí Risala TV lọ́dọ̀ Dr. Adégúnwà lọ́hùn àwa ará àwọn kan tí wọ́n mú àwọn ìbéèrè wá lórí ẹ̀ táwọn náà sì ń gbé àwọn hayatu wa so nígbà àṣírí ẹnìkan náà tó lanu tó sọ wípé Sheikh Adam rahmatullahi ta'ala alayhi innahu mubtadi'u kama qal gẹ́gẹ́ bí ẹni náà ti wí pé mubtadi'u ni wọ́n. àwọn amẹ́lálẹ́ yìí látara ọ̀rọ̀ yìí pé ṣé mubtadi'u ni bàbá huwa awwalu man qala dhalik aw lam yakun man qala dhalika qablahu min as-salaf as-salih. Sheikh Adam ló kọ́kọ́ wíru rẹ̀ ni àbá rẹ̀ nìkan tó wíru ẹ̀ rí nínú àwọn salafu salih kódà nínú àwọn al-qurunu ath-thalathatu al-mufaddala láwọn sẹ́ńtúrì mẹ́ta táwọn èèyàn gbà yí pé gbogbo tí yẹn bá fẹ́ wò ibẹ̀ yẹn náà ní ká lọ wò ara àwọn àfáà tí wọ́n kọjá tí wọ́n wíru ẹ̀. àwọn àtọ̀rọ̀ kẹ́gẹ̀
fún Mawlana Sheikh Adam Abdullahi Al-Alami Al-Afriki Al-Nigeria Al-Alori kọlọ̀mbá wa kẹ́ wọn. Bàbá Lágége tàná ọlọ́mbá wa kẹ́ wọn, bàbá Lágége tòní ọlọ́mbá wa ṣọ́ wọn. Kọ́lọ́n sì jẹ́ kí wọ́n gùn lẹ́mìí kan sì lálàáfíà. Kọ́lọ́mbá wa gùn wọ́n lẹ́mìí. Kọ́lọ́n sì jẹ́ kí wọ́n ní àlàáfíà ká sì rí wọn pẹ́ lọ́lá agbára Ọlọ́run. Naam, kọ́lọ́n kó dákun kó síjú àánú wọ̀ wá. Nẹ́tíwọ̀kì ló fẹ́ ṣe bákan àmọ́ Ọlọ́run ti tún dákun ó ti bá wa dá padà. Abẹ́ Ọlọ́run fún bàbá wa Lágége tàná Ọlọ́run dákun bá wa kẹ́ wọn. Bàbá wa Lágége tòní Ọlọ́run dákun bá wa ṣọ́ wọn. Mawlana Sheikh Kamaluddin Al-Adabi rahmatullahi ta'ala alayhi wa Sheikh Yusuf Al-Abwaji Ọlọ́run bá wa kẹ́ wọn. Bẹ́ẹ̀ náà bàbá wa aládàáyanrí Sheikhuna Mustafa Saglulu Sanusi rahmatullahi ta'ala alayhi wa Sheikh Muhsin Edu wa Sheikh Abdulatif Amuni wa Sheikh Jirjis Aqadu wa Sheikh Taqwallah Abdurrahman Ọlọ́run dákun bá wa kẹ́ gbogbo wọn àti gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù láyé tí wọ́n wà láyé àwọn àgbà àfá àwọn yìí Ọlọ́run bá wa ṣọ́ wọn kó sì bá wa gùn wọ́n lẹ́mìí la ilaha illallah. Ní ìtorí pé a ti sọ yí pé àní máa gba àsìkò mọ́ àkòrí ọ̀rọ̀ wa náà ni ǹjẹ́ a lè rí obìnrin nínú ànábì Ọlọ́run. Tá bá fẹ́ wá gbé àkọlé yìí wá àwọn kan ní pé a lè béèrè yìí pé al-nubuwwa khadatun bi-dhukur. Ǹjẹ́ ìjà ànábì Ọlọ́run ìjà àwọn ọkùnrin nìkan lọ́lọ́run bá fi ṣàlẹ́ṣà tí ò sóbìnrin kankan tó lè jẹ́ ànábì. Ṣàmọ̀ yìí pé ọ̀tọ̀ ní ká máa sọ̀rọ̀ òjíṣẹ́, ọ̀tọ̀ ní ká máa sọ̀rọ̀ ànábì. Bí yẹn bá wá fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí yé àfi ká kọ́kọ́ lọ béèrè wípé kí la kọ́kọ́ ń pè ní an-nubuwwa. An-nubuwwa yẹn wọ́n yọ látara an-naba'u wal-ikhbar. An-naba'u wal-ikhbar náà ní pé ìfúnni nírò, yẹn pé ká fún yẹn nírò, ká múrò wá báyàn, òun là ń pè bá nì lọ́dọ̀ àwọn àfẹ́ elédè. Látara wípé an-nubuwatu war-risala ẹ rí pé nǹkan méjì ni. Risala ń bẹ, nubuwa náà sì wà. Tá bá wo kí ni túmọ̀ an-naba'u wal-ikhbar, atúmọ̀ sí al-uluwu wal-irtifa'u. Ìyẹn ni pé kọ́lọ́wọ́n bá ṣàyàn lẹ́ṣà pẹ̀lú gbígbé ẹni náà ga. Àyẹn pé a dá lọ́lá pẹ̀lú ipò kan tó ga. Bí yẹn bá fẹ́ wá túmọ̀ yìí, ibi téèyàn lè wá sí náà ni ká lọ sínú tírà wa táwọn tí wọ́n jẹ́ àfa súnnà tí wọ́n bàbàrà gẹ́gẹ́ bí pé òun náà ni tírà èdè tó dáa jù lọ́dọ̀ wọn, èyí tí wọ́n ń pè ní lisanul arab
libni Manzur nínú volume 7 tá a bá lọ sínú Madatu Nabaha a bá ń bẹ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ dáadáa. ìyẹn ni pé al-irtifa'u anil ardi ìyẹn ni pé mina nubuwati wan nabawa. so ìyẹn fi hàn yí pé kò sí tí wọ́n ń pè ní nubuwa yẹn kọjá wípé àgbéga ìjú nílọ tẹ́ pé ó wá látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run fi ṣe àwọn nǹkan lẹ́ṣà lórí àwọn nǹkan. lọ́dọ̀ àwọn àfáà wọ́n wá gbà wípé wa kullu rasulin nabiyyun gbogbo òjíṣẹ́ tabaránṣẹ́ ànábì ni wọ́n àmọ́ wa laysa kullu nabiyyin rasulan àmọ́ kìí ṣe gbogbo ànábì náà ni wọ́n ránṣẹ́. ìyẹn fi hàn yí pé a máa rí ànábì tí ó máa jásí pé nubuwatuhu birrisala ìjà ànábì rẹ̀ yóò jíṣẹ́ fáwọn èèyàn. àwọn kan sì bẹ́ẹ̀ pé ní nubuwa wọn biduni risala wọn à ní jíṣẹ́ fẹ́ni kankan wọn kàn máa já ànábì Ọlọ́run ni. wọ́n wá mú ar-rasul nbola ti mú rasul a rí i pé ar-rasul lafzatun mushtaqqa wọ́n mú òun náà jáde minal irsal níbi ìránníṣẹ́ minal irsal ni wọ́n ti mú. lẹ́yìn pé ní tá a bá lọ wo àyà kan nínú Al-Qur'an ní suratu Naml nídìí ẹ̀ mo kàn fẹ́ mu wá ni nígbà tí ìyá wa Balkisu ń sọ wípé inni mursilatun ilayhim bi adiyatin èmi ó fi ẹ̀bùn ránṣẹ́ sí wọn fanadhiratun bima yarji'u al-mursalun káwa mẹ́rin tí ìntẹ́nitá ránṣẹ́ tí ó ṣe kí ni o tí ó mọ̀ wá. èèyàn lè jẹ́ ìránṣẹ́ wọ́n mú yẹn látara rìsálà ni wọ́n mú rìsálà látara irsal ibẹ̀ ni wọ́n ti ya rasul wọ́n sì mú anabiyu látara al-imbahu tàbí ká sọ pé anabahu. ìtumọ̀ irsalu yẹn náà ni at-tawjihu wal-ba'th ìdájú ènìyàn kọ́ nǹkan tàbí ká sọ yìí pé ìgbéyàn dìde fún nǹkan wọ́n gbé dìde fún nǹkan ṣe pé ànábì Ọlọ́run wọ́n lè má gbé òun dìde fún nǹkan wọ́n lè rán síra rẹ̀ tí ó máa jásí pé wọ́n máa dá bá sọ̀rọ̀ òun nìkan lọ̀rọ̀ yẹn ni ó máa ṣiṣẹ́ àwọn èèyàn wà máa kẹ́kọ̀ọ́ lára rẹ̀. tàbá padà sórí pé lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní tí wọ́n ń pè ní al-istilah èyí tí wọ́n máa ń pè ní ìfọ́síwẹ́wẹ́ ibẹ̀ yẹn láti wá rí pé ikhtalafa ahlul ilmi waftaraku ala madha'ibin ẹnu àwọn àfáà wá yà lọ́tọ̀ọ̀tọ̀ kó wá dúró lórí ojú ọ̀nà tó lè fi ṣàlàyé pé báyìí lórí kí wọ́n pè ní madha'ib bí ká sọ pé madhhabu àwọn eléyìí wọ́n gbà pé báyìí o madhhabu àwọn eléyìí báyìí làwọn tú sí. lóye ọ̀nà tí wọ́n á pín sí alákọ̀ọ́kọ́ nú ẹ̀ náà ni wípé àwọn kan gbà yí pé la farq bayna an-nabiyyi war-rasul àwọn kan gbà yí pé kò sí yàtọ̀ láàrin òjíṣẹ́ Ọlọ́run àtànẹ́bì ìkan náà ni méjèèjì àwọn kan lọ bẹ́ẹ̀ wọ́n sì gbà yí pé yutlaqu an-nabiyyu ala shakhsi alladhi istafa Allah ìjà nẹ́bì Ọlọ́run ọba máa gbé lórí ẹni tí Ọlọ́run ọba bá ṣàlẹ́sà ẹ̀ṣà nìjà nẹ́bì Ọlọ́run lọ́dọ̀ àwọn yìí wọ́n gbà yí pé li inzari qawmihi láti máa fi kìlọ̀ fún àwọn èèyàn tiẹ̀ àwọn kan lọ bẹ́ẹ̀. nígbà táwọn kan táwọn gbà yí pé rárá ọ̀tọ̀ la nẹ́bì ọ̀tọ̀ lójíṣẹ́ torí pé àwọn kan ń bẹ tí wọ́n yẹ pé Ọlọ́run ṣe wọ́n lá nẹ́bì kò rán wọn ṣẹ́. káwọn lọ yí pé kí là ń pè ní ìṣanilẹ́ṣà pẹ̀lú ìjà nẹ́bì mo kọ́kọ́ fi àròyé àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn àwọn kan ní rárá ọ̀tọ̀ la nẹ́bì ọ̀tọ̀ lójíṣẹ́ Ọlọ́run náà
ibi táwa ń lọ ní pé kí wá ní ìjà nẹ́bí ọlọ́run báwo lọ́lọ́run ṣe máa fi hàn yàn. Adam alayhi salatu wassalam ànábì ọlọ́run ni kì í ṣòjíṣẹ́ ọlọ́run. léyìí tó fi hàn áyí pé ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́run abáṣeyàn lánàbí ó lè já nẹ́bí kó má jójíṣẹ́ ọlọ́run àmọ́ ọlọ́run ò ní ṣèyàn lójíṣẹ́ ọlọ́run kó rán kó gbé dìde kó má ṣe ní ànẹ́bí. tá bá wá lọ sínú al-Qur'an nínú suratu Ali Imran aya 33 Ali Imran náà kọ́ ní chapter 3 naam ọlọ́run bá ń sọ fún wa ń bẹ̀ yí pé a'udhu billahi minash shaitanir rajim ó ní inna Allah astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana ala alamin. Inna Allah ọlọ́run istafa Adam ó ṣà nẹ́bí Ádámù lẹ́ṣà ìyẹn ni pé in tó fi ṣà Ádámù lẹ́ṣà pọ̀ o istafahu bin nubuwati ó fi já nẹ́bí ṣà lẹ́ṣà ìyẹn ni pé bí an kallama Allahu wa allamahu ọlọ́run bá ń fúnra rẹ̀ kọ́ nímọ̀ ó tún fúnra rẹ̀ bá sọ̀rọ̀ àmọ́ kò rán Ádámù sẹ́ni kankan. istafa Ádámù ọlọ́run àbá ó ṣà Ádámù lẹ́ṣà lára ẹ̀ṣà rẹ̀ náà ni wípé ba'dama istafa'u binubuwwatihi pé ó ṣe lánàbì wa askanahu jannatahu ó tún wá fi sínú àlìjẹ́nà kó mọ gbébẹ̀. kí ló jẹ́ àmì wípé Ádámù nìkan kọ́ ló ń bá sọ̀rọ̀ torí pé ìmọ̀ bá sọ̀rọ̀ èèyàn tọ́lọ́run bá yàn sọ̀rọ̀ yẹn ìyẹn ni pé nàbí yìí lọ́yẹ́ pé ní al-mukhbiru anillah ẹni tọ́rọ̀ wa ń bá látọ̀dọ̀ ọlọ́run ó ń bá Ádámù àti àwọn sọ̀rọ̀ papọ̀ ń sọ fún yí pé uskuni anta wa zawjuka al-jannata ìwọ àti ìyàwó rẹ̀ máa gbénú àlìjẹ́nnà wa kula minha ẹ̀yin méjèèjì ẹ máa jẹ níjọ́ tí ń sọ àwáwù náà ń gbọ́ ìgbọ́ tá àwáwù náà ń gbọ́ yẹn ló sọ àwáwù di ẹni tóun náà wà nípò tó ga ju àwọn èèyàn rẹ̀ tó kù lọ ló fi já sí pé òun náà nípìn lára nùbúwà yẹn bó ti já sí pé Hárúnà ànábì Ọlọ́run ni ó jọ láì já ànábì lára Músà bẹ́ẹ̀ lọ́hùn wípé bá mi gbẹ́ nìkan dìde tí ó gbọ́ mi yé àmọ́ ẹni tí mo fẹ́ ni kó máa jẹ́ Hárúnà àkhi Ọlọ́run sì gbà fún ìntàfẹ́ lò ní pé Ọlọ́run wá ń sọ fún wa yí pé wà kó lá ọ̀rọ̀gà dẹ́dẹ́ ayé tó ń ṣe ìtumọ̀ ẹ̀yin méjèèjì ẹ máa jẹ ẹ máa mu bí ẹ bá lè jẹ dé àmọ́ wala taqraba hadhihi ash-shajara fatakuna mina adh-dhalimin ẹ má dé di eléyìí kẹ́ ẹ má dà lábòsí. níjẹ́ Ọlọ́run sì ń bá wọn sọ̀rọ̀ àwọn méjèèjì náà ló dájú kọ pé alámọ́ àní hákùmọ́ Ọlọ́run ò rán màláìkà sí wọn. yukallimullahu Adama wa Hawa'a mubasharatan ó ń bá Ádámù àti Háwà sọ̀rọ̀ ni biduni l-wasita wọn à ní ẹnìkan tí ó máa jẹ́ láàrin. bí alámọ́ àní hákùmọ́ antilikuma shajara ṣé mi ò kọ̀ fẹ́yìn méjèèjì kẹ́ ẹ má dé di èso òun. níjọ́ tí wọ́n tún jọ dá Ọlọ́run lóhùn wọ́n ní qala zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. tó ń túmọ̀ sí pé Ọlọ́run ń bá Ádámù sọ̀rọ̀ ó sì ń bá Háwà sọ̀rọ̀ ìyẹn fi hàn yí pé níjọ́ Ọlọ́run dá Ádámù ló dá Háwà o torí pé Ọlọ́run bá kọ́ Ádámù nímọ̀ tí àwọn màláíkà ò mọ̀ ló fi ń jásí pé wọ́n wá bi Ànábì Muhammad léèrè sallallahu ta'ala alayhi wa sallam látara yí pé inna Allah astafa Ádámù Ọlọ́run bá ṣà Ádámù lẹ́ṣà. àdìsùn àbí àmẹ́mẹ́ radiyallahu ta'ala anhu òun lọ́wọ́ ajámẹ́ yí pé anna rajulan qala ya rasulallah ó lára kùnrin kan ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run anabiyyan kana Adam
ṣé ádámà yẹn ṣé ànábì Ọlọ́run ni gbọ́n tá ànábì ní na'am mu'allamun wa mukallamun ànábì tọ́lọ́wọ́n bá ń kọ́ lẹ́kọ̀ọ́ bí ó ti lo ayé rẹ̀ tọ́lọ́wọ́n sì ń bá sọ̀rọ̀ tí ò sì rán sáwọn èèyàn wọn àpé ní rasul torí pé lára àwọn tí wọ́n ń takò pé kò sí obìnrin tó lè jẹ́ ànábì Ọlọ́run lára àyà tí wọ́n mú wá ni wípé Ọlọ́run bá sọ fún wa pé kana nasu ummatan wahida pé àwọn ẹjọ́ ènìyàn ó ojú kan náà ni wọ́n wà tẹ́lẹ̀ tí wọ́n yàtọ̀ síra wọn. pé faba'atha Allahu nabiyyin kọ́lọ́n tó wá gbé àwọn ànábì Ọlọ́run dìde mubashirina wa mundhirin láwọn tí ó lọ́ọ́ máa fún àwọn èèyàn nírò àtàwọn tí ó máa kí àwọn èèyàn nílọ̀. àwọn tí wọ́n mú àyà yìí wá wọ́n gbàgbé wípé Ọlọ́run á bá sọ̀túnmọ̀ àyà yìí ó lo nabiyyina yẹn torí pé gbogbo àwọn tá a ránṣẹ́ yẹn ànábì ni wọ́n. àyà tí ó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ni pé wa rusulan mubashirina wa mundhirin àwọn òjíṣẹ́ kan làwọn tá a wí tí ó máa ṣe kíni tí ó máa fún àwọn èèyàn nírò tí ó sì máa ṣe kíni tí ó máa kì wọ́n nílọ̀. àyà yẹn ló tú tó ń jẹ́ àmọ̀ yìí pé àwọn nàbí yìí nà yẹn Ọlọ́run ọba lò bẹ́ẹ̀ torí wípé ànábì ni wọ́n. lára àyà táwọn alátakò tún máa ń lò ní wípé ẹ̀rí pé ńgbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ ó ní laqad ba'athna fi kulli ummatin rasula ó ní agbẹ́dìde sí gbogbo ọ̀ràn kan òjíṣẹ́ kò jẹ́ sọ pé ba'athna fi kulli ummatin nabiyyan torí pé gbogbo nàbíyù yẹn kọ́ ni rasul àmọ́ gbogbo rasulu ni nàbíyù. àyà táwọn ti bí tí wọ́n máa fi má takò wá wípé ma arsalna min rasulin wala nabiyyin a ní rán òjíṣẹ́ kan àtànábì kan illa idha tamanna alqa shaytanu fi umniyatihi àyàfi kó máa jásí pé nígbà tó jíṣẹ́ yẹn bá fẹ́ sọ̀rọ̀ tàbí tó bá mú àmì kan wá tó jíṣẹ́ ní bá wá lọ tán ṣèyítọ́nù ó kọ́ bọ àmì yẹn ìyẹn ni ó mọ̀ bí pé yunsikullahu lọ́lọ́run ó fi pa àmì kan rẹ́ tí ó tún fún mẹ́mí mi wá kì í ṣe pọ́nrọ̀ Ọlọ́run tí wọ́n ń wí yẹn gan ní ṣèyítọ́nù máa kó sí àmọ́ báwọn afọ́ntẹ̀síìrì títúnu. tàbá wa lọ táwa bọ̀ ẹ rí i pé èyí tèmi wá fẹ́ lò ń bẹ̀ ni wípé inna Allah astafa Adam Ọlọ́run àbá ṣe kí ni ó sa Adam ẹlẹ́ṣà wa Nuhan wọ́n bi ànábì lè rè pé ṣá ànábì Ọlọ́run ní Adam ni ó lá ànábì ni kódà lára àwọn tí wọ́n tún gbà pé wọ́n já ànábì yàtọ̀ sí Ádámà wọ́n gbà yí pé ṣífù ànábì Ọlọ́run ni ó sì jọ ọmọ Ádámà wọ́n gbà yí pé ànábì wa Idris àwọn kan sọ yí pé ó ṣáájú Núhà wá àwọn kan lẹ́yìn Núhà ni tó bá ṣáájú Núhù ànábì ni Ọlọ́run gan máa ṣe tẹfurik bayna rasulu wa nabi lára ń tá fi mà ní pé nígbà Ọlọ́run bá ń sọ̀rọ̀ ànábì Ìdírísù ó jẹ́ àmà pa ànábì ni kìí ṣòjíṣẹ́ ó ní wàsùkúr fil kitabi Ìdírísà innahu kana siddiqan nabiyyan wa rafa'nahu makanan aliyya wàsùkúr ọlọ́nira ànábì rán wa létí fil kitabi Ìdírísà nínú tàn gbésí ayé ànábì Ìdírísù yẹn kana siddiqan ẹgbẹ́ bó ti pé kana siddiqan ó jẹ́ nìkan olódodo ni tí ò ní rọ́nù nabiyyan ó sì já ànábì nígbà tí ó sọ̀rọ̀ ànábì Ismailu ó ní wàsíkúrú fil kitabi Ismaila innahu kana sadiqal wa'di wa kana rasulan nabiyya rán wa létí
ìtàn ìgbésí ayé ànábì wa Ismailu innahu Ismaila yẹn kana sadiqal wa'di ó ṣàdéhùn fún bàbá rẹ̀ ó sì mú un ṣe aládéhùn ni kìí ṣe ẹni tí ó ṣàdéhùn tí ó yà pa rẹ̀ wa kana rasulan nabiyyan ó sì jójíṣẹ́ Ọlọ́run ó tún wá já nẹ́bì ìyẹn ló ń já mọ̀ wípé àwọn kan ń bẹ wọn a máa jẹ́ ànẹ́bì wọn ní jójíṣẹ́ àwọn kan ń bẹ wọn a máa jójíṣẹ́ àmọ́ ànẹ́bì ni wọn tó fi yà á lọ́tọ̀ọ̀tọ̀ torí pé àwọn tí wọ́n fẹ́ tako obìnrin ò lè já nẹ́bì áyà ni wọ́n mú wá ní pé Ọlọ́run ní inna nasa kana ummatan wahidatan faba'atha Allahu nabiyyina mubashirina wa munzirin ipe tó bá ti já sí gbogbo ẹni tí ó bá já nẹ́bì ó ń láti ṣe kíni ó ń láti jẹ́ pé òjíṣẹ́ Ọlọ́run lòun náà àmọ́ lọ́wọ́n bá ń yẹn nàná rẹ̀ ń bò mí pé ànẹ́bì wà kódà a sì ráwọn kẹ́nu Al-Qur'ani Ọlọ́run gan ò pè wọ́n lánàbì àmọ́ látara ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ ni ló jẹ́ àmàpá nẹ́bì ni wọ́n. lára àwọn tí wọ́n pè lánàbì lẹ́yìn ànẹ́bì wa Nuh alayhi salatu wa salam tá a bá lọ sínú al-Bidayatu wan-Nihaya tí Ibn Kathir àwọn tí ó yẹ wá wípé lamma mata Adamu alayhi salam lẹ́yìn ìgbà tí Ádámù kú qama bi abayil amri ba'dahu waladuhu ẹni tó padà mú ọ̀rọ̀ dání lẹ́yìn ẹ̀ náà ní Shith alayhi salam wa kana nabiyyan ó sì já nàbí Ọlọ́run bi nassil hadith pẹ̀lú nasu hadisi èyí tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ibn Habban nínú sahihu wọn àni Abi Dharr marfu'an tí wọ́n gbà bẹ́ẹ̀ ó wà nù al-Bidayatu wan-Nihaya Ibn Kathir bá lọ ka volume 1 téèyàn bá lọ ka page 232 èyàn ó bá ń bẹ̀. bó tiẹ̀ já sí pé gẹ́gẹ́ bí ìṣesí àfàwọ̀ Albani ọlọ́mbà wa ṣàlékún dáadáa fún wọn àwọn ṣe tad'ifu hadith yẹn nínú Ta'liqatul Ihsan. àmọ́ Ibn Kathir tún wá jẹ́ kó yé wa wípé wa kana awwalu bani Adam a'ta an-nubuwwa ba'da Adam Shith alayhi salam ba'da Adam Shith lẹ́yìn Ádámà ẹni tó tún wá já nẹ́bì lẹ́yìn rẹ̀ òun náà ní Shith kọ́lọ́mbà kí àwọn méjèèjì ó wà nù al-Bidaya wan-Nihaya wọn. ìyẹn fi hàn yí pé èyàn a lè rí ẹnìkan kó já nẹ́bì kó má ṣe kíni kó má jójíṣẹ́ Ọlọ́run a sì lè rí èyàn kó jójíṣẹ́ Ọlọ́run kó sì ṣe kíni kó já nẹ́bì Ọlọ́run méjèèjì ò papọ̀ mọ́ra wọn. káwọn padà sórí àyà yẹn pé Ọlọ́run wá ń jẹ́ ọmọ yàrá pé inna Allah astafa Ádámà Ọlọ́run abáṣà nẹ́bì Ádámà lẹ́ṣà pẹ̀lú ṣíṣe lánẹ́bì wànú ó sì ṣàánú àná lẹ́ṣà pẹ̀lú jànẹ́bì wàhálà Ibrahim ó wá fi jànẹ́bì ṣà àwọn aráalé ànábì Ibrahim lẹ́ṣà. ànábì Ibrahim ànábì Ọlọ́run ọmọ rẹ̀ Ismailu ànábì Ọlọ́run ọmọ rẹ̀ Isaku ànábì Ọlọ́run Isaku alóbi Yakubu ànábì Ọlọ́run Yakubu náà tún wá ṣe kíni ó bá wọn ànábì Ọlọ́run báwọn kan tiẹ̀ gbà yín pé Yusufu nìkan là nẹ́bì lára àwọn ọmọ rẹ̀ àwọn kan gbà yín pé gbogbo ọmọ rẹ̀ yẹn náà ní kíni là nẹ́bì Ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé èyí táwọn gbà ní pé Yusufu nìkan ni ànẹ́bì Ọlọ́run in tó jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ni pé inni ra'aytu ahada ashara kawkaban wash-shamsa wal-qamara ra'aytuhum li sajidin ìpawọ́pọ̀ wọn láti ju ọmọ ẹ̀yà wọn sínú kànga ká tún wá lọ parọ́ fún bàbá wọn lé bìdámì kẹ́díbìn tọ́lọ̀ ń ti ròyìn wọn pẹ̀lú rọ́ ìyẹn fi hàn yín pé wọn lè ṣe kínní wọn lè já nẹ́bì àmọ́ nínú tafsiri Kùránì àwọn afọ́mọ sọ pé wàlẹ̀ àsìbáàtù wọn máa tú àsìbáàtù yẹn sáwọn ọmọ ẹ̀yà Yusufu nígbà ó sì já sí pé àsìbáàtù gan àwọn ọmọlẹ́yìn ànẹ́bì Musa ni wọ́n. tá a bá lọ ka Suratu Ali Imran bóyá bí nǹkan àyà kejìlá ni a rí i pé Ọlọ́run bá ń sọ̀rọ̀ kan bẹ̀ bá mi wò bẹ̀rẹ̀ àyà yẹn níbi wọn pé faba'athna yẹn bí tó ti ń sọ̀rọ̀ Sibtu kí ló bẹ̀rẹ̀ àyà yẹn bí àyà ẹlẹ́ẹ̀kejìlá èyí ń kọ́
níbi Ọlọ́run bá ti ń sọ pé walaqad akhadna wa idh akhadna mithaqa bani Isra'il ayé ẹlẹ́ẹ̀kejìlá bóyá bí Máídà bí nǹkan àwọn tí wọ́n bá lè rántí àyà yẹn kí wọ́n bá wà rántí ẹ̀ wa idh akhadna mithaqa bani Isra'il faba'athna minhum 12 naqiban ẹ rí i pé àwọn àsìbáàtù yẹn pé Suratul Baqara ló wà aya 63 ó lè má jóun wa idh akhadha kò lè jóun tó bá sì jóun ni bá mi wá jáde torí ìwọ kàn ti gbọ́ wa idh akhadha Allahu mithaqa bani Isra'il faba'athna minhum 12 naqiban àwọn àdánwò tí fóònù máa dá lẹ́nu so in tí mo kàn fẹ́ lò ń bẹ̀ ni wípé Ọlọ́run bá lo síbùtù àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Musa ni wọ́n lo síbùtù fún wọn 12 sì ni wọ́n níbi Ọlọ́run ti ń sọ fún wa wípé omi nípín sí 12 gbogbo síbùtù kankan ló mọ ibi tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti mọ mi àkọ́kọ́ pé àwọn àsìbáàtù yẹn làwọn síbùtù yẹn lọ́lọ́run fi sọ pé faba'athna 12 naqiban náà èyí tá a fẹ́ ló ń bẹ̀ ni pé Ọlọ́run bá fi ìjà nẹ́bí Ọlọ́run ó fi ṣa àwọn ará ilé ànábì Ibrahim lẹ́ṣà ayé àyàn Ali Imran yẹn wo nínú 16 so Ọlọ́run bá fi ìjà nẹ́bí Ọlọ́run ó fi wọ́n ṣa àwọn ẹlẹ́ṣà náà Suratul Maida wo nínú ayé kejìlá ẹ ṣeun kò ní bàjẹ́ fáwọn tí wọ́n mú wa mo sábà pa àyà kejìlá ni ó jẹ́ níbi Ọlọ́run ti ní wa idh akhadhna ṣé bẹ́ẹ̀ náà ni wa idh akhadhna mithaqa bani Isra'il faba'athna minhum 12 naqiban àwọn 12 naqibu yẹn àwọn ànábì Ọlọ́run ni wọ́n àmọ́ wọ́n yẹn ṣe kí ni o wọ́n yẹn ṣe òjíṣẹ́ Ọlọ́run wọ́n sì jọ ọmọlẹ́yìn ànábì Musa àmọ́ tí wọ́n bá tú àsìbáàtù yẹn ṣẹ́gẹ́ tì mí nísìn wọ́n á máa tú sáwọn ọmọ ẹ̀yà ànábì Yusufu àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ ọ̀rọ̀ ọjọ́ mi lèyí hùn Ọlọ́run fi ìjà ànábì Ọlọ́run ó fi ṣa Ádámù lẹ́ṣà ó fi ṣa Núhà lẹ́ṣà ó tún wá fi ṣa àwọn ará ilé ànábì Ibrahim lẹ́ṣà ó tún wá parí ẹ̀ pé wà á ilẹ̀ Imran àtàwọn ará ilé Imran àwọn wọlé ará ilé Imran àwọn Musa alayhi salam àwọn Isa alayhi salam ìran wọn alal alamina lórí àgbáńlá ayé mo fẹ́ ká máa bá mi dé nínú ìṣanilẹ́ṣà náà ni pé Ọlọ́run bá wá lo gbólóhùn kan yẹn náà fún ìyá wa Maryama tá a bá lọ sínú al-Qur'an nínú a rí pé Ọlọ́run bá ṣa Maryama lẹ́ṣà tá a bá lọ wo aya 42 nínú Suratu Maryam tí n bá ní ṣìwé mẹ́ Ọlọ́run bá ń sọ pé wa idh qalatil malaikatu ya Maryam inna Allaha astafaki wa tahharaki wa sitafaki ala nisa'il alamin Ọlọ́run bá ń sọ fún Maryam yìí pé idh qalatil malaikatu nígbà táwọn màláíkà ń sọ wípé àwọn màláíkà wá bá Maryam wọ́n wá bá a sọ̀rọ̀ tí màláíkà bá sì wá bá yàn sọ̀rọ̀ ànábì Ọlọ́run ni gẹ́gẹ́ bí kọ́ídà tí àwọn àfáà gbé kalẹ̀ wa idh qalati Maryam nígbà tí Maryam tí wọ́n àwọn màláíkà sọ pé ya Maryam wọ́n tún pè ní ya Maryam pé ìrẹ́ Maryam inna Allaha astafaki Ọlọ́run àbá ṣe kí ni ó ti ṣà ọ́ lẹ́ṣà ó ti dá ọyàn lọ́tọ̀ kí ni ìdáyàn rẹ̀ wá tọ̀ hàrákì ó sì tún fọ ọmọ wọ́n sì tọ̀ fáàkì ó tún ṣà ọ́ lẹ́ṣà wọ́n lọ ìstọ̀fà yẹn fún lọ́nà méjì kò sínú súra yẹn ó wá sọ̀rọ̀ pé ó wà ń bẹ̀ ká lè mọ̀ pé ó wà ń bẹ̀ ṣé ó wà ń bẹ̀ tí mo fẹ́ lò náà nìyẹn
aya yìí Quran kini suratu Maryam na suratu Ali Imran ẹ má bínú nítorí Ọlọ́run Ali Imran náà mo fẹ́ wí orúkọ Maryam yẹn ni orúkọ Maryam yẹn ló wà bẹ́ẹ̀ nínú suratu Ali Imran tí mo ti wá yẹn téèyàn bá lọ ka aya 42 ọlọ́ni wa idh qalatil malaikatu nígbà táwọn màláìka kìí ṣe màláìka ẹyọ kan àwọn màláìka wọn bá níjọ qalatil malaikatu àwọn màláìka wa ń sọ yín pé ya Maryam ìrẹ Maryam inna Allah astafaki ọlọ́wọ́n bá ti dá ọyàn ṣe pé ulul mansila ni wọ́n ti gbéga ó ti yàtọ̀ sáwọn tó kù wọ́n tọ́ haraki ó tún wá fọ ọmọ ìfọ ọmọ yẹn ni pé ìwọ ò ní ṣe nǹkan oṣù bí àwọn obìnrin tó kù ṣàyìn pé wọ́n ti sọ́dọ̀ ọkùnrin wọ́n sì tọ́ fáàkì níbo Ọlọ́run sì ń sọ fáwọn pé inna Allah astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imran ala al-alamina tó mú sí pẹ̀lú àwọn ará ilé Imran ará ilé Imran lòun ìntàfihàn bẹ́ẹ̀ ni pé wa Maryama ibnatu Imran allati ahsanat farjaha Ọlọ́run sì ni wa ala Imran ala al-alamin inna Allah astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imran ala al-alamin Maryama sì wà nù ala Imran wọ́n tún wá dáyàn pé wa idh qalatil malaikatu nígbà táwọn màláìka ń sọ yín pé ya Maryam ìrẹ Maryama inna Allah astafaki Ọlọ́run bá ti dá ọyàn ìdáyàn yẹn ló sọ́dà nẹ́bì wàtọ̀ haraki ó sì tún fọ ọmọ ó ní ṣẹ̀gbìn ntòbìnrin máa ṣe tí wọ́n máa fi sọ yí pé ẹlẹ́gbin ni ó ní ṣe wọ́n sì tọ́ fáàkì ó ti ṣàọ́lẹ́ṣà alẹ́ àníṣá ìlà alẹ́mínà pé nínú obìnrin láyé kò ní sírù ẹ̀ mi kò sírù rẹ̀ istafaki ala nisa ila alamin alamina ló pé o táwọn àfọwọ́bá tún gbà mí wọ́n wàá sọ yí pé àwọn obìnrin sàmẹ́ni rẹ̀ ni sáàmì túmọ̀ alamina ni àgbáńláyé mà ní sáwọn sọ pé alhamdulilayi rabbil alamina alamu tànàbì nìkan láwàá tú sí kò yẹ ṣe alamu àwọn ànábì tó kù kí ló sì fà nítorí pé wọ́n ti ro àwọn àdísù kan láti fi sọ wípé Fatima tàbí ìyàwó ànábì àwọn náà jẹ́ ni tó já sí pé àwọn ni wọ́n lágbára jù nínú sàmẹ́nì wọn ló bí rònú wípé sàmẹ́nì rẹ̀ ni Ọlọ́run abá ń wí àmọ́ Ọlọ́run ní wastafaki ala nisa'i ala alamin obìnrin gbogbo ayé la ṣàwọlẹ́ṣà lórí ẹ̀ ìyẹn fi hàn pé láàrin obìnrin kò sírú ẹ̀ Kùránì ló wí kìí ṣàwà Ọlọ́run wá tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ nínú súra yẹn náà wọ́n tún wá ní ya Maryam nítorí pé wọ́n ṣàwọlẹ́ṣà yìí wọ́n wá pa láṣẹ irú tí wọ́n máa pa àwọn ànábì Ọlọ́run ikunu tí lè ra bíkì sọ́ra rẹ̀ lẹ̀ fọlọ́run ọba rẹ̀ wasujudi warka'i wọ́n máa forí kanlẹ̀ máa sin lọ́run máa kírun yẹn máa ní forí kanlẹ̀ kó sì máa ní tẹríba máa ra kàín náà pẹ̀lú àwọn tí wọ́n ń tẹ̀ àwọn ni wọ́n ń tẹ̀ àwọn tí wọ́n já nàbì inú ilé wọn. tálù Kùránì sọ fún mi fa khalafa min ba'dihim khalfun ada'u s-salata wattaba'u shahawati fasawfa yalqawna ghayya. ìyẹn ló fi wá já sí pé Kùránì tún sọ ó ní dhalika min anba'il ghaybi ń sọ fún ànábì pé eléyìí o nínú àwọn àwọn ẹ̀rọ tó pamọ́ nuhihi ilayka tá a fi ránṣẹ́ sí wa ànábì tá a mí sí ọ lára ni in tó pamọ́ ìyẹn ló fi já sí pé ní àwọn arínú àwọn ànábì Ọlọ́run tẹ́ pé wọ́n gbajúmọ̀
tọ́lọ́hun ò sì sọ fún wa pa ànábì ni wọ́n àmọ́ a mọ̀ pé kí ni o ànábì ni wọ́n látara kíka kùránì tàǹkà alukur'an gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ ń pa yìí bàbá wa Zakariyahu ṣẹ́rí tọ́lọ́hun ní unálíkà dàá Zakariya qala rabbi abuli min ladunka dhurriyatan innaka sami'ud du'a aya 58 ṣé bẹ́ẹ̀ náà ni ó ní unálíkà wo nínú 58 Al-Imran yẹn náà ó ní unálíkà látara ntí Zakariya rí Zakariya dàgbà ó ti wá wà nípò ẹni tí ò lè bímọ mọ́ ìyàwó rẹ̀ náà sì ti wà nípò ẹni tí ò lè ṣe kíni tí ò lè ṣe nǹkan oṣù mọ́ aya 38 ntí Zakariya wá rí ntí Zakariya wá rí ń bẹ̀ tó jẹ́ nǹkan ìmọ̀ òun náà ní wípé ìyá Maria yìí gangan nínú Al-Imran yẹn nígbà tí wọ́n bí gẹ́gẹ́ bí irú wípé ìsìfáwù yẹn ń bẹ lé wọn torí pé ìyá Mariam fún rẹ̀ ànábì Ọlọ́run ni wọ́n wá ní kèé sọmọ tó lè mú ọmú Ọlọ́run wá ní ká gbé fọkùnrin ọkùnrin ní kó lọ́ọ́ tọ́ torí pé Ọlọ́run fẹ́ fi ọmọ níṣe rìsálà lọ́dọ̀ Zakariya ìyẹn ló bí pé wọ́n ní ká máa ju kálámù sínú omi láti mọ ẹni tí ó tọ́ ìyá rẹ̀ Zakariya lọ́lọ́run wá ní kó mú ìyẹn làwọn àgbàlagbà fi máa sọ yín pé orí ọmọ ní pọ̀ ọmọ wáyé ẹni tí ń bá ń wọ́ ọmọ máa tọ́jú ọmọ Zakariya wá gbé ọmọ nì ó wá gbé e lọ sókè sóró ń bì kan tí wọ́n pé òun nìkan ló lè débẹ̀ tó bá ti wá gbé ọmọ ó gbọ́ ọmọ sókè ó wá gbé tí wọ́n máa fi gun bẹ̀ yóò gbé kúrò yóò lọ tọ́jú ẹ̀ tẹ́nìkan ò lè débẹ̀ àfòun nìkan ẹ wo ṣé tí wọ́n rán Zakariya gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run wọ́n wá ní gbogbo ìgbà tí Zakariya bá wá dọ́dọ̀ rẹ̀ tó bá dọ́dọ̀ ọmọ àkókò tí wọ́n ń tọ́ lọ́wọ́ wàjádà inda rizqan yóò ti bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n tó bá pè nǹkan ní rísíkù oúnjẹ tọ́mọ yẹn ó jẹ tẹ́lómi ó tún rí jẹ mẹ́ tàbá ní nǹkan rísíkù àìsíkì tàbá ní rísíkù wọ́n bomi lọ́dọ̀ rẹ̀ wọ́n bóúnjẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n bá aṣọ lára rẹ̀ Zakari yóò wá máa bí lẹ́rẹ̀ yìí pé a ní àkúnẹ̀ láti hàdá gbogbo oúnjẹ ibo ló ti rí ọmọ àkọ́kọ́ wa máa sọ̀rọ̀ yìí pé wà mí ní indira bí Ọlọ́run ló gbé wá ṣàmà yìí pé kọ́mọ yẹn sọ̀rọ̀ wá yìí ni fún wà mí ní indira bí yarzuqu man yasha'u bighayri hisabi a máa ṣe jẹ́ ẹ̀mú fẹ́ ní òun tẹ́niyàn ò ní dààmú rárá àwọn wo ni wọ́n ń kó oúnjẹ lọ́dọ̀ rẹ̀ àwọn màláíkà àwọn wo ni wọ́n fún lọ́rọ̀ sọ Ọlọ́run gẹ́gẹ́ bọ́lá pé inna Allah astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana alal alamina àmọ́ tóun ti bẹ́ẹ̀ ó ṣa ìyá wa Mariam lẹ́ṣà ju ìyá rẹ̀ lọ tí Ọlọ́run sọ fún wa pé inna Allah astafaki Ọlọ́run àbá ti ṣà ọ́ lẹ́ṣà ó yàn ọ́ lọ́tọ̀ ó yàtọ̀ sóbìnrin wàtọ̀ hàrákì in tó fi yàtọ̀ náà ni pé wọ́n fọ̀ ọmọ ò ní ṣe nǹkan oṣù westofaki ó tún wá ṣàwọn lẹ́sà aláníṣà ilà àlàmínà ìwọ yàtọ̀ sí gbogbo obìnrin tó wà nú ayé ẹ̀ṣà ni ọ́ olówó ni àyè tó ga ni àwọn àfáà ni wọ́n máa ń sọ yí pé torí pé obìnrin ni kò lè já nẹ́bì ìrònú àwọn àfáà ni kìí ṣe pọ́lọ́n ló sọ bẹ́ẹ̀ fún wa ìyẹn ni Zakariya wá rí lọ́lọ́run wá ní unálíkà dàá Zakariya ibẹ̀ yẹn ni Zakariya náà ti wá pé Ọlọ́run lọ́wọ́ ní Rabbi Ọlọ́run abá mi o àbílímí ládùnkà dhurriyatan mo fẹ́ kó o fún mi lọ́mọ kan ṣàpé tó bá pẹ́ tíyẹn ti ń wá ọmọ tí ò rí lásìkò yóò béèrè ẹyọ kan
pé Ọlọ́run bó tiẹ̀ jẹ́ yọ̀kan abuli min ladunka dhurriyatan Ọlọ́run bùnmí lẹ́yọ̀kan yóò tiẹ̀ jẹ́ kan innaka sami'u du'a torí pé mo mọ̀ pé Ọlọ́run ọba tí máa gbọ́ àdúrà ni ọ́ bó sì ti wí nínà fanadati ul malaika làwọn màláìka pé ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ sí ìyàwó Mariama o idh qalatil malaikatu fanadati ul malaika in tó sọ Zakariya dà nẹ́bì ní pé àwọn màláìka ń bá sọ̀rọ̀ àwọn màláìka yẹn náà ni wọ́n sì bá Mariam sọ̀rọ̀ pé idh qalatil malaikatu ya Maryam màláìka pé Mariam ni pé inna Allah astafaki wa tahharaki wastafaki ala nisa'il alamin Ọlọ́run tó wá ní fanadatil malaikatu àwọn màláìka pé Zakariya wa huwa qa'imun yusalli fil mi'rabi níbi tó ti dúró tí ń kírun tí ń ṣàdúà nínú yẹ̀wò àdúà rẹ̀ pé anna Allaha yubashiruka bi Yahya pé Ọlọ́run bá ń fún ọ níro pé ó bí ọmọ tí ó máa jẹ́ Yahya ọmọ tí ó ṣẹ̀mí musaddiqan bi kalimatin minallahi láti fi jẹ́rìí sí àṣẹ Ọlọ́run pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wa sayyidan ọmọ yóò tún máa jẹ́ aṣáájú wa asuran yóò jẹ́ ẹni tí ó súnmọ́ Ọlọ́run wa nabiyyan yóò tún wá ṣe kíni ṣé bó ti wà ń bẹ̀ náà nìyẹn wa asuran wa nabiyyan ìyẹn ni pé wọ́n kàn fáàmù ìjà nẹ́bí Ọlọ́run ti Yahya kó tó dáyé Ọlọ́run fúnra ẹ̀ pé lánàá ẹ̀mí kì í ṣòṣìṣẹ́ Ọlọ́run mi rò pé ẹ gbọ́ wa asuran wa nabiyyan ànábì ni ó jẹ́ o kò ní í jójìṣẹ́ o bó tiẹ̀ já sí pé inú ọ̀rọ̀ tí wọ́n máa pa fún wa tá a máa kanú tán náà ní pé ńgbà tí wọ́n pa la ilaha illallah wọ́n lé bàbá àtọmọ wọ́n sì pa Yahya Zakariya wọn sá ló wá sáwọ́ lógi wọ́n wá ń rẹ́ gíun wọ́n wá ń rẹ́ wọ́n ń rẹ́ gíun wọ́n ń rẹ́ wọ́n ń rẹ́ gíun wọ́n ń rẹ́ Zakariya fẹ́ dún Ọlọ́run ní tó bá dún iyọ̀ kò nù ànábì Ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un níbo la ti rí tán ṣé nu Kùránì ni Israiliyat lára àwọn àtàn táwọn Israẹli rọ fún wa tánàbí sọ fún wa pé la tusaddiqu ahlal kitabi wa la tukadhibuhum ẹ má gbà wọ́n gbọ́ ẹ sì má pè wọ́n lónírọ́ torí pé ẹ lè má mọ ibi tí wọ́n ti parọ́ ẹ sì lè má mọ ibi tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti sòdodo ìtàn yẹn ló kún ẹ lọ́dọ̀ àwọn àfáà pé wọ́n gé Zakariya lójú bàbá rẹ̀ wọ́n dógé orí rẹ̀ lóyè bàbá rẹ̀ wá sá lọ́mọ tọ́lọ́wọ́n bá pè ní Yahya ọmọ tí ò ní kú kì í ṣe pé tí ó bá kú Ọlọ́run ni ó pa nǹkan ẹ̀ Ọlọ́run fúnra ẹ̀ ní ìmọ̀ ẹ̀ pé Yahya yẹn ni ọmọ tí ò ní kú lójú bàbá rẹ̀ yubashiruka bí Yahya níbi kan níbi yubashiruka bí gulamin ismuhu Yahya àwọn apáyáyá lójú rẹ̀ lẹ́ni tó sọ fọ́lọ́wọ́n ọba yìí pé ọmọ tí mo fẹ́ kọ́ ọ̀bùn mi nì yẹrísù ní àṣírí ti tú nínú káàfù ahu yahu ẹ̀yìn sọ́ọ̀dẹ̀ zikiru rahmeti rabbika ó dà pé suratu Maryam lẹ́yìn ni abidahun Zakariya ọlọ́wọ́n àbá ń gbà tí ń sọ̀rọ̀ Zakariya fún nẹ́bì ká lè kọ́kọ́ mọ̀ pé ìtàn yìí baba ńlá arọ́ ni Kùránì yìí gan kọ̀ǹfàmù ẹ̀ ọlọ́ni ìdínà dára bẹ̀hùn nígbà tí Zakariya ń pe ọlọ́wọ́n ẹbá rẹ̀ ní dáhàní khafiya ní pípé jẹ́jẹ́ tẹ́nìkan ògbọ́n tí ń wí àfọlọ́hún qala rabbi ń sọ pé ìrọ̀ ọlọ́wọ́n ẹbá mi ò inni wa ana al-azimu minni egungun tí ń bẹ lára mi ti wọ́n kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé abẹ́ òṣìṣẹ́ mọ́ inni wa ana al-azimu minni ntí èèyàn lè fi ṣọkùnrin ó ti dáwọ́lẹ̀ kò lè ṣiṣẹ́ mọ́
واشتعل الرأس شيبا kódà orí gan ti hewu ولم أكن بدعائك ربي شقيا àmọ́ mi ò ṣeyèméjì lórí pípè rẹ kó lè jẹ́ pè mí. وإني خفت الموالي من ورائي àmọ́ tí ń pa mi láyà náà ní wípé ta ni ó rò lẹ́yìn mi. وكانت امرأتي gbà tá tètè gbọ́ ọ̀rọ̀ yẹn إني خفت الموالي من ورائي mò ń páyà pé ta ni ó délé lẹ́yìn mi. وكانت امرأتي عاقرة ìyàwó mi sì rè òun náà ṣe nǹkan oṣù mọ́. فهب-لي Ọlọ́run dákun ta mí lọ́rẹ min ladunka waliyyan tí ó tún zurriyatan tẹ̀bí ń ṣe tún zurriyatan lẹ́ẹ̀kan yẹn ẹlẹ́mi ó ti mú dání gbá ó fi zurriyatan ń sún ọmọ kan ìtumọ̀ ẹ pé wá ọmọ mi min ladunka waliyyan ọmọ ọ̀kan tí ó rò lé mi yarithu ní ọmọ tí ó jogún mi wọ́n wá ní wọ́n pa lójú rẹ̀ wa yarithu min ali Yaquba ẹni tí ó jogún àwọn ará ilé Yaquba waj'alhu rabbi radiya wọ́n ṣe lọ́mọ ẹ̀tẹ́wọ́gbà. Ọlọ́run sì dá lóhùn pé ya Zakariya ìrẹ Zakaraya ìntòwí àti gbà á sì ti gbọ́. Inna nubashshiruka bi gulamin á fún ọlọ́mọ kan ismuhu orúkọ rẹ̀ Yahya ọmọ tí ó ṣẹ̀ mí kò ní kú lójú rẹ̀. Lam naj'al lahu min qablu samiyyan àwọn Ọlọ́run á ṣe ṣáájú tiẹ̀ rí kó yẹ pàwọ́ Ọlọ́run fúnra wa la sọ ọmọ lóko. Ibẹ̀ yẹn náà làwọn afá ti gbà yí pé èèyàn lè sọ ọmọ téèyàn ò tí ì bí lóko nígbà tó bá wà nú oyún kò sí láì fi nú rẹ̀ ọmọ yóò Muhammad yóò máa jẹ́ o kàn sì máa pè ní Ummu Muhammad Abu Muhammad tàbí kan sọ lóko tó bá sì bí tí ò bá jọ òun náà wọ́n wọ́ ọkọ mi fún kò sí láì fi nú rẹ̀. Ìyẹn tún yẹ pé Ọlọ́run abá wa sọ òun tún sọ fún Ọlọ́run yìí pé hana yakunu li gulamun ìwà bímọ wà ṣeéṣe báwo ni ó ṣe ṣeéṣe. wa kanat imra'ati aqira ìyàwó mi ó ti gbó kò ṣe nǹkan oṣù mọ́ wa qad balagati minal kibari itiya kódà níbi ọjọ́ orí gan òun fúnra rẹ̀ ti lọ. Ọlọ́ni qala kadhalika qala rabbuka bọ́lọ́wọ́n bá rẹ̀ ti wínú huwa alayya hayyinun ó sì rọrùn fẹ́mi Ọlọ́run láti ṣe. wa qad khalaqtuka min qabl ṣó ma pé mi náà mo dá ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ walam taku shay'an ìwọ náà jẹ́ kankan ó jẹ́ èèyàn tẹ́lẹ̀ tí mo fi dá ọ. Ó tún sọ fọ́lọ́run pé ij'al li ayatan fún mi lámì tí màá fi mọ̀ pé bẹ́ẹ̀ náà ni. qala ayatuka àmì rẹ̀ náà ni pé alla tukallima an-nasa thalatha layalin sawiyyan fọ́jọ́ mẹ́ta gbáko má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ìwọ àtọ́lọ́ nìkan ni ẹjọ́ máa sọ. Yẹn ni pé máa bẹ lọ́hùn àwọn kan ní àwẹ̀ lọ́lọ́run bá ń sọ kó sì dákẹ́ àwọn kan ní kálúwà ni tẹ̀pẹ́ ń bọ ní ìwà tí ò ti ní báyọ̀ sọ̀rọ̀ ìta fi mọ̀ pé kálúwà ni náà ní wípé níjọ́ tí ó wá lò ọjọ́ mẹ́ta yẹn tán lẹ́yìn rẹ̀ náà kharaja ala qawmihi ló ṣẹ̀ṣẹ̀ wá jáde sáwọn èèyàn rẹ̀ minal mihrabi láti inú mihrabi yẹn tó fi hàn pé kálúwà ń bẹ fẹ́yìn tẹ́ ń sọ pé kò sí engineer khaliwatu kéèyàn fara pamọ́ kó bẹ lọ́hùn tí ẹ bá ṣe pé ìranù ni ó máa ṣe ń bẹ̀ tẹ́nìkan wọlé kálúwà lẹ́ni tí ó lọ máa tẹ fóònù tí ó tún wà lórí Facebook tí wọ́n tún wá bá tẹ̀ jáde pé àwọn ṣé wo jáde lọ́ndì kínní kan káwá pàdé wọn káwá gbàdúrà kálúwà kọ́ ló ṣe àwọn èèyàn ló ṣe fún kí ló káwọn èèyàn gbà tó wọlé àti gbà tó jáde. Zakariya ṣe kálúwà ọjọ́ mẹ́ta aya yìí fi hàn pé fa kharaja ala qawmihi ó jáde lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn sáwọn èèyàn rẹ̀ minal mihrabi fa awha ilayhi lọ́lọ́wọ́n bá ránṣẹ́ sáwọn náà. Awha yìí kì í ṣe pọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ fún wọn o ó fi mọ̀ wọ́n pé ansabbihu bukratan wa ashiyan ẹ̀yin náà ẹ máa ṣàfọ̀mọ́ láàárọ̀ àti lálẹ́ lẹ́yìn tóun náà jáde ẹ ṣáà máa ṣàfọ̀mọ́ pé ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ti gbàdúrà wọ́n sì bí Yahya. Iye làwọn èèyàn fi mọ́ dágbé awha ilayhim Ọlọ́run fi mọ̀ wọ́n ni wáyù ilhami ń bẹ àmọ́ wáyù ti Mariam ẹ ṣe ilhamu
torí màláìka wa bá ní. já kúrò lórí eléyẹn a ti rí nǹkan kan mú bẹ̀ tí ó tún jẹ́ àwọn ẹ̀kọ́ mi tó lè tuntun. náà ibi táwọn adé ni pé ọmọ ẹ̀kẹ́ ló béèrè Ọlọ́run sì dá lóhùn kẹ́nìkan wá sọ fún wa pé ọmọ yẹn nígbà tí wọ́n dúnbù rẹ̀ lójú bàbá rẹ̀ ní bàbá rẹ̀ wá gbàgéré ó wá sá lọ wọ́n sá lé wọ́n wá lé ló wá sá wọnú igi kan igi yẹn sì lanu ó gbé mi wọ́n wá rí i pé aṣọ rẹ̀ yọ díẹ̀ tíntín báyìí wọ́n ń ṣaláàké mọ́bẹ̀ wọ́n ń rẹ nígbà tí wọ́n wá fẹ́ rẹ́ níbi ọrùn rẹ̀ ló wá fẹ́ pariwo Ọlọ́run wá ní tó bá pariwo iyọ̀ ẹ̀ kó nu àdẹ́bí Ọlọ́run ó sì dákẹ́ wọ́n sì rẹ́ mọ́gi àwọn ìtàn tí ò dáa. La ilaha illallah. Engineer okay after time she tún àbíṣe ká dá dúró bíi ni ká sì parí ẹ̀ 10:30 ká tẹ̀síwájú lọ́sẹ̀ tí ń bọ̀ àbí engineer ọlọ́kọ̀ síjú àánú wa àbí bó o ní engineer bó o ní ẹ̀yìn engineer ò sọ̀rọ̀ ọ̀nà engineer sì jí o ọ̀nà jí o Ọlọ́run kó síjú àánú wa o kó sì ṣe dáadáa fún wa o torí pé èyí tá a gbọ́ yìí náà ó tó tá a bá pè é ní tọ́ part 1 rẹ̀ a ti mọ̀ pé a ti fẹ́ǹsì èyí tá a ń bá a padà síbẹ̀ torí pé ní engineer ó rí ọ̀kadà o a bẹ̀rẹ̀ ní 10 after 9 bí 10 after 9 la bẹ̀rẹ̀ a sì ti wà ní 7 past 10 náà nísìnyí kó lè máa jásí pé 10:30 gbogbo ní tábà béèrè ń béèrè yóò ti yanjú tẹ́lẹ̀ ká dá dúró jẹ́ ká fi díẹ̀ kún. náà kéèyàn tún lè mọ̀ pé ànábì Ọlọ́run ń bẹ lóbìnrin ṣàpé nígbà tá à ń bọ̀ a ní inna Allah astafa Ádámà Ọlọ́run abá ṣá Ádámà lẹ́ṣà pẹ̀lú já ànábì Ọlọ́run wà Núhàn ó ṣá Núhù lẹ́ṣà pẹ̀lú kó já ànábì kó tún jó jíṣẹ́ wa ala Ibrahim ó ṣe àwọn ará ilé ànábì Ibrahim lẹ́ṣà pẹ̀lú já ànábì kìí ṣe ogun wọn lòjíṣẹ́ Ọlọ́run wa ala Imrana àwọn ará ilé Imrana náà ó ṣe àwọn náà lẹ́ṣà alal alamina ó wá ní inna Allah astafaki wa idh qalatil malaika ńgbà táwọn màláìka ń sọ fún Màríà yìí pé inna Allah astafaki Ọlọ́run bá ṣà ọ́ lẹ́ṣà wa taharaki ó sì fọ́ ọmọ ìfọ́ ọmọ ẹni pé ìwọ ò ní ṣe nǹkan oṣù nínú ìgbésí ayé rẹ wastafaki ó sì tún wá ṣà ọ́ lẹ́ṣà ó ṣà á lẹ́ṣà kó já nẹ́bì ó ṣà á lẹ́ṣà kó dàbí ọkùnrin kó má ṣe nǹkan oṣù ó tún wá ṣà á lẹ́ṣà lórí obìnrin ayé ẹbí ìwọ dá yàtọ̀ ó kò ní sírú ẹ lóbìnrin. ká tún wá lọ sínú Ali Imran aya 45 Ọlọ́run bá ń sọ ń bẹ̀ yí pé idh qalatil malaika ya Maryam inna Allaha yubashiruki bi kalimatin minhu ayé bẹ́ẹ̀ náà kọ́ ni inna Allaha yubashiruki ibòmíì tún nìyẹn o ìyẹn fi hàn yí pé wọ́n tún wá fún ní ọ̀tọ̀ ni pé wọ́n wá sọ fún pàdébì ni ọ̀tọ̀ ni pé wọ́n tún wá sọ fún pé yóò bímọ ìfúnni ní ìrọ́pà nẹ́bì ni pé inna Allaha astafaki wa tahharaki wastafaki ala nisa'il alamin wọ́n tún wá ń bò mí pé idh qalatil malaika ìrẹ́ ànẹ́bì sọ fún wọn ara wọn létí nígbà tí àwọn màláíkà wá bá Maryam tí wọ́n ń sọ pé inna Allaha yubashiruki bí wọ́n ti wá bá Zakariya wọ́n lọ bá Zakariya pé inna Allaha yubashiruka bi gulamin ismuhu Yahya bẹ́ẹ̀ náà ni wọ́n wá bá Maryam yìí pé idh qalatil malaikatu nígbà táwọn màláíkà wá bá Maryam yìí pé ya Maryam ìrẹ́ Maryam inna Allaha yubashiruki bi kalimatin minhu Ọlọ́run bá ń fún wọn náà nírò bí kalimatin minhu pẹ̀lú àṣẹ kan lọ́tọ̀dọ̀ ààrẹ kẹ́límà tó pè ń bẹ̀ yẹn náà ni ọmọ pẹ̀lú ọmọ kan torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó sọ tí ó fi di nǹkan pé innama amruhu idha arada shay'an ìyẹn làwọn kan wáyé pé ìṣá lọ̀rọ̀ Ọlọ́run àwa náà ń kọ́ kí ni wá ọ̀rọ̀ ni wá
ọ̀rọ̀ ní máa déyàn idha arada Allahu shay'an qala li shay'an kun fakana. ọlọ́run ní kí wọ́n lọ fún ní ìròyìn pé bí kalimatin minhu pẹ̀lú ọmọ kan tí wọ́n bí tọ́lọ́run pàṣẹ rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ wá ismuhul masihu ó kọ́ ọmọ náà ó máa jẹ́ masihu Isa bunu Maryama má gbàgbé kọ́ lọ sọ pé lam naj'al min qablu samiya àti ìsọmọ kan ló kọrí ṣáájú ti Yahya lẹ́yìn Yahya ọlọ́run tún so kọ́ mi tẹ́bẹ̀ lẹ́mí olùkọ́ sí báyìí wọ́n lọ́wọ́ o nítorí lam naj'al lahu min qablu samiya àṣerú ẹ̀rí ṣáájú ti Yahya ọlọ́run tún wá ṣerú ẹ̀ torí pé kò lóhùn ò ní ṣerú ẹ̀ mọ́ wọ́n á níbi kalimatin minhu pẹ̀lú ọmọ kan tí ó pàṣẹ rẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ismuhul masihu ó kọ́ rẹ̀ ó máa jẹ́ masihu Isa bunu Maryama wọ́n á pè ní ọmọ ọkùnrin ọmọ Maryama ẹnìkan tí wọ́n àfọwọ́kọ ọkùnrin pè láyé Ànábì Isa ni ibunu Maryama wajihan fi dunya ọlọ́run tún fún ìyá rẹ̀ nírò ọmọ ẹni wajihan fi dunya yóò gba yìí láyé wal akhirah yóò tún gba yìí lọ́run wajihan fi dunya wọ́n mọ̀ láyé wọ́n tún mọ̀ lọ́run wa minal muqarrabina yóò tún wà nú àwọn tí wọ́n yóò lùsùmọ́ lọ́run léyìí tó ní bá lọ yí pé inna Allah astafa Adama wa Nuhan wa ala Ibrahima wa ala Imrana ala alamina ibẹ̀ yẹn ládàá dúró sí ní alẹ́ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tá a máa tẹ̀síwájú lórí part 2 lọ́sẹ̀ tí ń bọ̀ ọlọ́run dákun ṣíjú àánú wọ̀ wá èyí tá a wí lónìí mọ̀ sí láwìí mọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run kó ṣe dáadáa fẹ́ni kankan wa kó sì ràn wá lọ́wọ́ Maulana Sheikh Adam baba Lágége baba Albarika baba tọ́lọ́run bá gbé ga ju ẹgbẹ́ rẹ̀ lọ ó tún gbé ga jà àwọn tó tún bá ń lẹ̀ lọ ọlọ́run dákun baba náà lẹ́yìn ọlọ́run ẹ̀yìn wọn náà ò sì bàjẹ́ ń dá sí i bóyá pàwọn èèyàn fẹ́ kó bàjẹ́ ọlọ́run òjò bàjẹ́ ọba tí òjò bàjẹ́ mọ́ àjò bàjẹ́ láéláé la ilaha illallah ẹ rí i pé àga yìí ó ti tún yàtọ̀ torí pé àga tá a rà níjó ní àga yẹn ti bàjẹ́ ó ti ṣẹ́ báyìí yẹn ń fi hàn pé bí a ti gbé wá yẹn ó darúgbó bígbà tí wọ́n ṣe kíni tí wọ́n kẹ́ ẹ mọ́ wa lọ́wọ́ ni ìyẹn ló tún bí àga ilé yìí tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọlọ́run dákun ṣíjú àánú wò wá kó sì ràn wá lọ́wọ́ àwọn fásitì yìí rọ ẹ̀yin èèyàn wa ẹ bá wa subscribe sórí YouTube wa Islam Christian TV on YouTube so kọ́lọ́n kó bá wa ṣíjú àánú wò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa share ètò yìí nítorí kó lè máa dé tí gbọ́ àwọn èèyàn ọlọ́run bá wa share orin fẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa like ẹ̀ náà ọlọ́run dákun orin tẹ́yìn náà ó fẹ́ràn táyé ó fẹ́ràn lára yín ọlọ́run bá wa ṣe fún yín gbogbo ẹ̀yin tẹ́ tó bá wa ń lọ́ọ̀fù ẹ̀ náà oye tí ọlọ́run tẹ́yìn náà ó lọ́ọ̀fù táyé ó lọ́ọ̀fù lára yín ọlọ́run bá wa ṣe fún yín wọ́sà yá ná hálì nẹ́ẹ̀sì rí náà gbogbo ń tọ́lọ́run ó ṣe fún yín ní ohun yín yóò sì mú àwọn èèyàn bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá wa ṣe kó bá wa ṣíjú àánú wò yín kó sì bá wa ṣe dáadáa fún insha Allahu ta'ala eléyìí náà ni ó máa jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ nínú ǹjẹ́ obìnrin lè jẹ́ ànẹ́bì ẹ̀bẹ̀ náà kọ́ ni gẹ́gẹ́ bí Sheikh Adam gẹ́gẹ́ bí wọ́n ṣe wí ẹ̀ sì rí pé àsìtì ìbọ̀rọ̀ yìí dé ibì kankan insha Allahu ta'ala àfẹ́ kó máa pẹ́ torí pọ́ nàìjíríà jìn kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wa kọ́lọ́n kó sì ràn wá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹni àdúrà lákàtà wa ọlọ́n bá wa gbàdúrà wọn látòrí bàbá wa Adégbìtẹ́ lóṣogbo ọlọ́n tí wọ́n kún lẹ́mìí kan sì lálàáfíà ẹnjìníà Odùọlá ọlọ́n bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn bàbá wa Abdulhakeem Moradeyo ọlọ́mọdé ó bàjẹ́ Moradeyo náà ni ọlọ́mọdé ó bàjẹ́ bàbá wa Ibrahim Badejo apàdà sí ibú apàdà sí ìgbà ọlọ́run dákun má jẹ́ ó wọlé tọ̀ wọ́n lọ́la la ilaha illallah bákan náà Dr. Labaika the Christ ẹni tó ní ìdí àdúrà náà ni torí pọ́ tapọ̀ ọlọ́mọba wa fún níṣẹ́gun má jẹ́ ó ṣubú láéláé o má sì jẹ́ ó wálẹ̀ o gbogbo àwọn aládùúró ti rẹ̀ ọlọ́run dákun má dojú tì wọ́n lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ fún Islam ọlọ́mọba wa ṣiṣẹ́ fáwọn náà lọ́la la ilaha illallah ẹrú ọlọ́run ọba kan ó ṣáàtì pẹ̀lú mi lónìí ó sì ń sọ fún mi pé èyí ṣe tí mò ń pera mi ní sálàfì tí mo sì ń tako súnà ẹ dákun ṣé súnà ni mò ń tako àbí mò ń sọ̀rọ̀ súnà
mo sì ń sọ̀rọ̀ alukur'an ó wá ní mo kí wá ní ibi tó ń bọ̀ wá ń bọ̀rọ̀ rẹ̀ lọ ó ní ṣèbí mi mà pàdégún wọ̀ ọ́ mọ̀ nǹkan kan kí wá ní mo wá ń wá pẹ̀lú ẹ̀ kí n ṣọ́ra kí n má jò ó tì mí rà ọ̀rọ̀ tá à ń sọ ó ṣe wá kan dégún wà mo tún wá ń gbìyànjú láti bẹ́ ní ìsọ̀rọ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ lára àwọn tí wọ́n yẹn ní fọ́tò yẹn ni o ó lóun ìjìmọ̀wù mọ bí yẹn ṣe ń jẹ́ ìjìmọ̀wù tí ó lóun ìjìmọ̀wù ló pé rẹ̀ àmọ́ mo padà wà pẹ́tọ́ eléyìí ò ní gbọ́ kò ní gbọ́ nǹkan torí pé ebú ló fẹ́ máa bú èmi alábòsí èmi oníkíní kan tọ́ mo sì ya búlọ́ọ̀gù ẹ̀ ọlọ́run dákun bá mi yáfi òun náà kó sì bá mi ṣíjú àánú wò ṣé wàá rẹ̀yìn tẹ́ ẹ fẹ́ máa àwọn èèyàn ń sẹ́ndì request sí mi tó pọ̀ àmọ́ mo ti engage sórí 5,000 so kódà mo ti yọ àwọn kan yọ ó ti fẹ́ sú mi nísìn so irú àwọn sheikh mi young khalifa náà kọ́ ni ẹ dákun ẹ má bínú tó inshallah ta'ala ń ṣiṣẹ́ lè àmọ́ ìtún wẹ́ nìkan tí mo tún lè wá tí yọ fún young khalifa ọlọ́mọba mi ṣe dáadáa fún yín kódà wọ́n tún rí mi níbi kíní adégún ọjọ́ bẹ́ẹ̀ dẹ̀ gbà òun mo send request ẹ̀ pé ìfẹ́ ni pé mi ò tí ì accept ẹ̀ so n tó fà á nìyẹn tẹ́ ẹ bá rí pé mi ò accept àwọn míì torí pé tí Facebook gbé kalẹ̀ gẹ́gẹ́ bí n tí mo lè ní lọ́rẹ̀ẹ́ mo ti ní mo ń yọ àwọn èèyàn ní fẹ́ lò míì so kọ́lọ́n dákun bá wa ṣíjú àánú gbogbo wa kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ gbogbo ẹ̀yin afáàtẹ̀ ń bá wa wo ètò wa ọlọ́run dákun má dojú tì yín o kó bá wa ṣèrànlọ́wọ́ fún yín la ilaha illallah látòrí Alhaji Akande Kasim Ọpẹ́yẹmí ọlọ́mọdé ó bàjẹ́ fún yín Kamaluddin Dẹ̀ra Olúwa mùsàdúrà fẹ́yìn náà o kò ní bàjẹ́ fún yín ẹ mọ̀ rí dẹ̀ra o Ọpẹ́yẹmí Bánkọ́lé ọpẹ́ ò ní kú ònú ọ̀rọ̀ yín o ọ̀fà wa Hadiru Bugatti fẹ́ràn ọlọ́dàkùn bá wa ṣe dáadáa fún yín la ilaha illallah ayé ò ní bùgẹ́ yín náà la ilaha illallah Muhammad Rasulullah bákan náà Abdulsalam Ọlájẹntù Mustapha so orí ọlọ́mọba báwa jó wọnú ọ̀rọ̀ yín orí ẹ̀ṣà ọlọ́mọba àjò orí bẹ́ẹ̀ Muhammad Makanju ọlá olùwọlọ́ndàkùn ọlá yín ọlọ́wọ̀n níjọ́ parun la ilaha illallah Yushau ayé labọ́lá tọ́ ọlá yín ọlọ́wọ̀n níjọ́ parẹ́ máyé láyà o afáwa Karim Akórèdé ọlọ́ládé ọlá àti yín ọlọ́mọba àjò dé má wàá yọ àpọ́nlé kúrò lára yín la ilaha illallah Àyìnà Adésànyà ọlọ́ndàkùn adé tiẹ̀ ọlọ́njọ́ sàn ẹ́ la ilaha illallah Oyèbọ́lá Abdulaziz ọlọ́njẹ́ kẹ́yìn náà bá ọlá lọ́la agbára ọlọ́run Sẹ́ríkì Abíọ́lá ọlá òní kú lọ́rọ̀ tí yín náà o Àfọ́bà Kútì tó ọlọ́run dákun ikú kò tí ì níyà lọ́dọ̀ ẹ̀yin náà kò sì níyà lọ́dọ̀ ẹnì kankan wa owó labí àwíyé gbogbo ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ó máa yé yín owó ọlọ́mọyọ̀kú ònú ọ̀rọ̀ yín la ilaha illallah Abbas Sanusi ọlọ́run bá wa ṣíjú àánú wò yín lọ́la agbára ọlọ́run lọ́la àdẹ̀rà ọlọ́run àfáwà falẹ̀ tí Àríṣekọ́lá ọlọ́run jẹ́ máa rí ọlá ṣe àfáwà Tajudeen Suẹ̀sán adé ìdẹ̀ra adé àlàáfíà ọlọ́run bá wa dé yín Qadir Rauf ọlọ́run dákun àánú ọlọ́run mọ́jọ kú ònú ọ̀rọ̀ yín la ilaha illallah Adéníyì Karim ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Salami Ọlálékan Aṣíwájú iwájú lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ ní padà sẹ́yìn la ilaha illallah wala hawla wala quwwata so àwọn eléyìí làwọn tó wá síwájú mi Jimoh Ọba Ridwan ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín ọba tí máa ta ọba lọ́rẹ̀ ẹ̀dẹ́ra ọlọ́run bá wa dẹ̀ yín náà lára lọ́la agbára ọlọ́run àdìjẹ́ kan ṣọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá wà lórí ètò tẹ́ ń jẹ́ rẹ́gúlà àtẹ̀yìn tẹ́ ń wálé kankan ọlọ́run bá wa ṣíjú àánú wò yín àfàwà ọlá rẹ̀ ọlọ́run bá wa ṣe dáadáa fún àfàwà ilẹ̀ àfíìsídìsìn ọlọ́run ṣe dáadáa fún Sherifu T-Boy Hasan bá wa ṣe dáadáa fún AK Abdulhakeem Imam Alusunna ọlọ́run bá wa ṣe dáadáa fún bákan náà Ased Abdulaziz ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn lọ́la la ilaha illallah kọ́lọ́n bá wa ṣe dáadáa fún ní kálukú wa pẹ̀lú ògùlọ́dọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀yin ọmọ ìyá wa àtolólùfẹ́ wa nílùú Kòòdú pẹ̀lú ògùlọ́dọ̀ on the 24 insha Allahu ta'ala à ń bọ̀ ní Kòòdú ní Maulid Nabi Darul Kiram ti Sheikh Mobolaji ọlọ́run dákun bá wa jó rọrùn insha Allah lọ́sẹ̀ tó ń bọ̀ a máa sọ location àwọn àti máa ráwọn kinní yẹn náà lórí Facebook kọ́lọ́n dákun bá àjò rọrùn kó sì ṣeé ṣe fún wa o lọ́la àgbà gbogbo yín tẹ́ wa lórí Facebook náà la ṣàdúrà fún Engineer Rasheed ọlọ́mọba aṣíjú àánú ẹ̀yìn náà lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣe ọlọ́run Adéọlá Alára ọlọ́run dákun bá wa dé yín ládéọlá lọ́la la ilaha illallah má jẹ́ kó dùn mí tó sìn
olúwa ọlọ́run dákun gbogbo ntọ́lọ́run ó ṣe fún yín má ṣe ní tí ó máa dùn yín tí ó máa jẹ́ ntọ́lọ́run máa fi dùn yín nú la ilaha illallah èyí tá a ṣe ládùúgbò yín náà fẹ́lẹ́ tí a ṣe gbọ́ àgbàdúrà yín o gbogbo wa náà la ṣàdúrà fún tóní kálukú ń fẹ́ ọlọ́bọ̀ wa ṣe fún nísìnyí a ṣí ojú òpó kalẹ̀ fáwa tí a bá fẹ́ pè wọlé so kọ́lọ̀ kó dákun ẹ bá wa mú kínní tá a fi ń gba ìpè yìí so fáwa tá a bá fẹ́ pè wọlé ọlọ́run dákun bá wa kọ́lọ̀ ń ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ so ó ti sílẹ̀ torí pé ìṣẹ́jú díẹ̀ lání tí ó bá fi máa di bí 10:30 inshallah a fẹ́ kí engineer délé before 11 so kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ a sì tún ń wá ọjọ́ míì náà tí engineer ó fi ilẹ̀ fún wa tá a máa fi ṣe program báyìí tí ó máa fi já tètè máa parí ẹ̀ so tí ò ní máa torí pé engineer teacher ni engineer so private school ló sì wà èmi ṣe engineer gbọ́dọ̀ late so kọ́lọ́n kó ṣíjú àánú wò kó sì bá wa ṣe dáadáa fún un ilé tiẹ̀ náà àtọ̀dẹ̀dẹ̀ rẹ̀ náà ọlọ́run níjó bàjẹ́ so gbogbo àwọn táwa náà jọ ní ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Umu Seitu náà òun náà ni wọ́n ń ṣàdúrà fún ọlọ́run bá gbàdúrà tiẹ̀ náà olóhùn náà máa ń wo program àmọ́ àkínrí bóyá silent watcher nígbà tí comment ọlọ́run bá wa ṣíjú àánú òun náà kó bá wa ṣe dáadáa bismillah àwa tá a bá fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú díẹ̀ bóyá a fẹ́ dá sétò ní kájọ brief bóyá a sì fẹ́ fi kún ni bóyá a sì fẹ́ sọ sí ni ẹ rí i pé wáàsí yóò ti débi kankan àmọ́ ó ti ń á ti máa rí kókó díẹ̀díẹ̀ á sì sọ àwọn àfáà tí wọ́n sọrú ẹ̀ kí Sheikh Adama tó dé láwọn sálàfù sálẹ̀ kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wa tọ́ bàbá tí rí pé ẹ bá fi ń nà Adama sí so kí yẹn sì máa bá wa róòlù lọ. يسألونك السبلوشن إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن àjòrí pẹ̀lú. Salamu alaikum. Bàbá dáadáa. Ẹ dákun ta ló ń pò wá láti bọ̀ sà. Alhamdulilayi rabbil alamin ẹ káàbọ̀. Naam adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Jazakumullahu khair. Ọkùnrin tó ń sọ ara fún ọkùnrin akọ́ṣẹ́ jìbìrì. Alhamdulilayi. Lẹ́nu ọba ànásíbi náà ti lè ké tó Allahumma amin. Allahumma amin. Amin. Jazakumullahu khair. Insha Allah. Ọlọ́run bá gbàdúrà tí yín náà. Àpàràsígbó àpàràsígbà òní wọlé tọ̀ yín. Gbogbo ń tẹ́yìn náà ń fẹ́ Ọlọ́run bá jó tọ̀ yín lọ́wọ́. Wala hawla wala quwwata illa billah. Jazakumullahu khair. Naam, àwọn àfáà wa pè wá láti ṣàdúrà fún wa ni tí Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn kó sì bá wa ràn wọ́n lọ́wọ́ la ilaha illallah torí pé programu yìí àná ni mo ṣẹ̀ṣẹ̀ ni mo ro tọ́pìkì yìí kódà gbàsíkò tó yẹ kí n sùn gan ni mò ń sáré wò pé mo gbọ́dọ̀ sọ torí pé ẹnìkan bóyá ẹnìyẹn náà ló ń dà wọ́n láàmú ní ijó ní tadégún wa tó ń fi kọ́mẹ́ntì torí pé ara fún mi pòun torí pé kò ní fọ́tò ṣùgbọ́n ẹ̀yin tẹ̀sẹ̀ ń ti kíní sí mi lórí WhatsApp bẹ́ẹ̀ bá sílẹ̀ identification èmi ò ní máa bá yín sọ̀rọ̀ torí pé bí yóò bá lọ Mákà yóò la identification kò sẹ́ni tí yóò lákàntì ní báǹkì gbogbo wa ní passport ń bẹ̀ àwọn àwa sórí Facebook a máa ṣe bíi pé bàbá ní fọ́tò láàjẹ́ èèyàn Ọlọ́run àwọn àkó fọ́tò sórí wọ́ọ̀lù tiwa àtàtúndùnwọ̀gìṣù àbòsí ńlá lélẹ́yìí kí ló sọ fọ́tò fún èèwọ̀ fún wọ ìwọ sì wá ń wo fọ́tò lórí Facebook sọ Ọlọ́run kó ṣe dáadáa fún wa kó là wá sọ ẹlòmíì wà á sásá bẹ àìní fọ́tò yẹn yóò máa fi wu àwọn àwà tí ò dáa náà Ọlọ́run bá wa ṣe bẹ́ẹ̀ ó yẹ máa play orin yín lọ àti nídìí àti máa dára wa láàmú púpọ̀ mọ́. náà ìpè mi ti dé engineer. Salamu alaikum. Wa alaikum salam. Naam, ta ló ń pè wá láti bọ̀ sà? Ọ̀pẹ̀yìn láti sọ gbogbo àwọn. Alhamdulillah, jazakumullahu khair. Wọ́n yẹ Ọlọ́run ní ti rí apá. Allahumma amin àtẹ̀yìn náà. Ojú rẹ̀ ní ti rí apá lọ́wọ́. Àmín.
lórí ọ̀rọ̀ ǹjẹ́ obìnrin wà náà ànábì Ọlọ́run. naam àti gbọ́ lẹ́nu àwọn àbáwá kan láti sọ̀gbọ́n náà táyé kan ti sọ pé ìyá ànábì Ìsá àdé ìfura sọ̀rọ̀ náà pé ànábì Ọlọ́run ni. bó ṣe rí nu. Bọ̀ tábà wo ayé lónìí gẹ́gẹ́ bí ètò tẹ́sí lọ́dọ̀ sàjáàmì ní ìjọ tuesday naam ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ní làkàyè ọ̀pọ̀ láyé má lónìí. Allahu akbar. kò wọ́pọ̀ kan yẹn tó ní làkàyè má lónìí ojú kan ní ẹlòmíì ewu ló padà sẹ́yìn pé ká wo ìtàsẹ́jọ ká wo ìkàlẹ́ bọ́ káwọn ọmọ ìlú dúró tó. ilé ìwé náà ní àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àdánkójọ náà wọ́n sọ pé ànábì dáúdà ó gbẹ̀yàwó àwọn ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run kò ṣàánú. wọ́n mẹ́ba ìsìlámù ló ń gbé fún wa nínú. àmọ́ nínú ẹ̀yin tó náà bá jẹ́ ẹ̀yìn àfọwọ́n tẹ́ ń bá bá ṣàlàyé rẹ̀ ó yẹ káwọn èèyàn rẹ̀ tó máa gbà ní pohùn ní fẹ́ gbà Ọlọ́run ní dójú tì ẹ̀rọ Ọlọ́run. Àmín ya Allah, àmín. Ọlọ́run ní tìǹbẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní bá tó àwọn èèyàn sọ́nà Ọlọ́run bá tó ń Àmín ya Allah. Jazakumullah khair. Jazakumullah ẹ ṣé gan sa o. Ẹ bá mi káwọn bàbá wa lóṣogbo ń bẹ o. Salamu alaikum. Salamu alaikum. Ẹ dákun ta ló ń pè wá láti bọ́sà. Naam, naam, naam. Alhamdulillah, jazakumullah khair. Ọlọ́run á bá wa kí ẹ̀yin náà dáadáa. Ọlọ́run ní jó bàjẹ́. Jazakumullah khair. Salamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ́sà o? Kú ètò bàbá. Alhamdulillah. Ọkùnrin sọ. Alhamdulillah. Àti mẹ́ntì náà masha Allah, masha Allah. Ẹ kú iṣẹ́ náà Ọlọ́run á bá dúró tì yín. Allahumma amin àtẹ̀yìn náà sà. Ìgbésẹ̀ tó wá sọ́nà Ọlọ́run níṣẹ́ yẹn náà lọ́rùn. Amin ya Allah, amin. Wà lójú ọ̀nà Ọlọ́run á jẹ́ ká lè ṣe dópin wọn. Allahumma amin. Allahumma amin. Sallallahu alayhi wa sallam. Ẹ jọ̀ọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ni. Masha Allah. Ṣé lórí lecture yìí àbí mi? Ẹ jọ̀ọ́ ó máa lórí ọ̀rọ̀ Quran ni. Masha Allah. Mo bóyá máa gbà mí láyè. Masha bismillah bismillah. A mọ̀ pé gbogbo ayé àtàbá fẹ́ kà Ọlọ́run ní ká máa ṣe bísímìláì ká tó bẹ̀rẹ̀. Naam. Wọ́n á tó bẹ̀rẹ̀ súrà kan wà nù Quran tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú bísímìláì. Naam. Ṣé tá a bá fẹ́ kà pẹ̀lú bí ìbẹ̀rẹ̀ bísímìláì náà la máa kà ní fún àpẹẹrẹ a máa sábà lo ayé kan. Naam. Òní làkàndíà kan. Ṣé tá a bá fẹ́ kà kò lẹ́tọ̀ọ́ láti ṣe bísímìláì ni àbí kí ni Naam. ìdájọ́ tó wà lórí ẹ̀? Alhamdulillah. Àkọ́kọ́ ni pé ní tal Qur'an sọ fún wa pé wa idha qara'ta al-Qur'ana fasta'idhu billahi minash shaytanir rajim. Gbogbo àtẹ́ bá ti fẹ́ ka al-Qur'an ẹ máa sọ yìí pé a'udhu billahi minash shaytanir rajim. Ṣẹ́gẹ́tì mi sìn. Ṣẹ́rí bismillahir rahmanir ibi tá a ti rí ni pé innahu min Sulaymana wa innahu bismillahir rahmanir rahim. Ló fi jásí gbogbo tá a bá ti fẹ́ ka al-Qur'an tá a bá ti ṣe a'udhu billahi minash shaitanir rajim àṣírí pé ẹ̀wọ̀n bá ti forúkọ Ọlọ́run bá bẹ̀rẹ̀ tá a bá tún wá ṣe bisimilahi náà fọ́dílù ni ṣẹ́gẹ́tì mi nísìn so masha Allah tá a bá wá fẹ́ ka suratul Khadija kùn tẹ́ ẹ sọ yẹn ṣàwọn pé ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi torí pé bisimilahi tó wà nínú Anfal náà lọ́lọ́run ọba fi ń sọ̀rọ̀ yẹn bọ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ náà jọra wọn nígbà ọlọ́run ọba ò ti mú bisimilahi wá lórí ẹ̀ pé bara'atun minallah nítorí pé àsìkò tọ́lọ́run fẹ́ sọ ó sọ ọ̀rọ̀ ìbínú ni ṣẹ́gẹ́ tìmí nísìn lápẹẹrẹ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ súrà yẹn nìkan la lè ṣe bisimilahi àmọ́ tá a bá fẹ́ ka áyà láàrin ẹ̀ kò sí láì fi a lè ṣe bisimilahi àmọ́ ń bẹ̀rẹ̀ súra yẹn a ṣe a'udhu billahi minash shaitanir rajim so bí ẹ ṣe jẹ́ nìyẹn jazakumullahu khair. Alhamdulillah wa alaikum salam. Náà ọlọ́mọba aṣíjú àánú wo àwọn àfáwà irú àwọn ìbéèrè tó dá lélẹ́yìí kìí ṣe ìbéèrè tí àwọn ìbéèrè mọ́ ń tàṣà bá àbìkan omi tí ó wà máa jẹ́ bí ìgbà tí yẹn rẹ́rìn tàbí irú ẹnìkan tó pé lọ́dọ̀ àwọn adégún àjọ ní náà tó ń sọ yìí pé ṣe àwọn ọmọ kékeré máa ń já tíra mi ì gbọ́ rí láyé pọ́fàtì Nàìjíríà ti dàlà káyé wa rú o pé ẹ̀bọ́n ọmọ ẹ̀rẹ́ ń já tíra
láti wá máa fi yẹn justify wípé ewúrẹ́ lè jẹ tírà láyé ànábì lóòótọ́ ìbá ọmọ tiwa náà ń já tírà nígbà tí wọ́n á já tírà yẹn kùránì tiwa mi ò sí mọ́ ọlọ́run kò síjú àánú o wa kó sì ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ so pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run a máa fi eléyìí ṣe ìlọ àbí táìmù náà ò tí ì pé ní Masha Allah ó ti pé a máa fi eléyìí ṣe lọ gbogbo wa tá a wà lórí ètò ọlọ́mọba aṣíjú àánú òyìn o kọ́lọ́mọba ṣe dáadáa fún wa àfa wa àlíwòye ọ̀pọ̀jọ́ mẹ́ta díẹ̀ tí mo rí wọn ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn alájà Rahmat Rimi Àbíkẹ́ ọlọ́mọba mi ṣe dáadáa fáwọn náà ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn lọ́la la ilaha illallah mo kí àfa wa Aládé Ọ̀gọ̀ aburú òní ṣe yín lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run bákan náà àfa wa Quwwatullah agbára ọlọ́run agbára alá ọlọ́mọba mi ṣe dáadáa fún wọn àfa wa Khalifatu Ọ̀gọ̀ Al-Kabari ó pẹ́ ta gúrú àwọn náà ọlọ́run ò ní fa burú ṣe wọ́n Odùmọ̀ṣù Juma ọlọ́mọba ṣe dáadáa fẹ́yìn náà o kò ní bàjẹ́ fún yín o lọ́la agbára ọlọ́run Dọ́lápọ̀ Tajudeen àwọn èèyàn tiẹ̀ wáyà lẹ́yìn gan ajá Dọ́lápọ̀ Tajudeen Sidiqat ọlọ́mọba ṣe dáadáa fún wọn wọ́n ní I love your program very interesting ọlọ́mọba ṣíjú àánú ẹ̀yin náà kó bá a ṣe dáadáa fẹ́yìn náà kó bá a rọ̀ yín lọ́rọ̀ kó sì bá a gbàdúrà tí Aládé aṣàdúrà fún yín o gbogbo àná la ṣàdúrà fún àwọn tí wọ́n wà lóyìnbó tí wọ́n já àwọn èèyàn wa ọlọ́mọba ṣíjú àánú wọn àwọn tí wọ́n ti ríwé ìlú gbà ọlọ́mọba gbàwé ìlú fún wọn àfa wa Rabi Abdulkadir tí ó jẹ́ national missioner fún ìjọ Jemdas ọlọ́ndàkùn bá gbàdúrà tí yín náà ọlá rẹ Abu Aliya Abu Beji ọlọ́run níjó bàjẹ́ àti Abu Alaba àti Abu Dowu gbogbo ẹ̀ náà ló papọ̀ sí Abu Aliya lára ọlọ́mọba àṣẹ dáadáa fún wọn àfàwa náà adéhùn mi ọlọ́mọba àṣíjú àánú wọn lọ́la la ilaha illallah ọmọ tá a ẹ̀ṣẹ̀ bí ọlọ́mọba awo ọmọ náà o kó bá a ṣe lọ́mọ alálùbáríkà o àfàwa Sẹ́ríkì Abíọ́lá ẹ máa palẹ̀ mọ́dé wá dáadáa ní kòòdù ọlọ́wọ́ bá a ṣe dáadáa fẹ́yìn náà o àfàwà ọlá àwáyé wá ṣe rere lẹ́yìn máa gbáyé ṣe o ní gbáyé ṣe ìbàjẹ́ ò sì ní ṣe yín nú ayé la ilaha illallah àwa táwọn wáyàwó fún wa ní ẹwà àlùbáríkà àwa táwọn wá ọmọ fún wa ní ọmọ ọdùnnú àwa táwọn wáṣẹ fún wa níṣẹ́ ìdẹ̀ra iṣẹ́ tí ò ní owó tí ò ní jẹ́ṣẹ́ lásán ni kọ́lọ́ ń pèsè fún wa ìta wílálẹ̀ ìmọ̀ṣẹ́ láwìí mọ́ wọ́n sì ṣe lásọmọ fún oníkálukú wa etí wa Ọlọ́run dákun má jẹ́ ó di ojú wa Ọlọ́run dákun má jẹ́ ó fọ́ àlàáfíà wa Ọlọ́run dákun má jẹ́ ó di àárẹ̀ fún wa lọ́lọ́lá ìlà Afọlábí Ridwan ọlọ́ba aṣíjú àánú wọ̀nyí ọlá ní kọ́lọ́n jẹ́ ó máa jẹ́ tí lọ́lá agbára Ọlọ́run àtijẹ́ kan ṣe Ọlọ́run àfáwà Shujauddin Aslami àbí kí ni wọ́n kọ yìí ṣégun náà ni Ọlọ́run dákun Aslami yìí ọlọ́ba aṣàánú wọn àfáwà Sani Mansur àbúrò oníṣẹ́ yìí náà ọlọ́ba aṣíjú àánú wọ̀nyí la ilaha illallah Muhammad rasulullah ọlọ́dàkùn gbàdúrà oníkálukú wa bisimilahi rahman rahim àfọwà Muhammad Jami òun náà wà nínú studio bí ọlọ́mọba gbàdúrà tiẹ̀ náà kó sì bá gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ mọ́jẹ́ kọ́rọ̀ náà tiẹ̀ dàrú àwọn ṣéwù náà tiẹ̀ wà ń bí o Imam Hasan Abu Hasan ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn la ilaha illa ọlọ́mọba gbọ́rọ̀ tí wọn náà sẹ́sọ Afla Abdullatif Aflat ọlọ́mọba aṣíjú àánú wòye orí cash ọlọ́mọba aṣe dáadáa fẹ́yìn náà o lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́mọba agbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah Adéwálé Òdúgbẹ̀sán ọlọ́mọba àgbàdo àti yín náà lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run gbogbo àwọn tá a rí orúkọ wọn dá àtàwọn tá a rò orúkọ wọn dá ọlọ́mọba àdákùn báwa rántí wọn nínú àdúrà wa yìí jẹ́ kádùrà tí wọn náà gbà ọlọ́run dákun mọ́ yọ wọn lẹ̀ láì gbàdúrà tí wọn jọ́la la ilaha illallah Muhammad rasulullah bismillahir rahmanir rahim allahumma bi akiya awwalil awwalin taqabbal da'watana wa kum معنا شفيقا ولا تكلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك أنبنا وإليك المصير بعك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا رحم الراحمين كاسم بنو pé a fi àyè lẹ̀ fún béèrè púpọ̀ àti pé àwọn lẹ́ṣọ̀ wa ń gbà mí ó máa ń kọ́fà ìbéèrè so èyí wòye máa ń fẹ́ jẹ́ káwọn èèyàn fẹ́ béèrè bí ó sì lè di ọ̀sẹ̀ tó ń bọ̀ dáadáa kára àwọn tí ó fẹ́ béèrè nínú àwọn tí ó fẹ́ challenge pé bóyá tí wọ́n wí yẹn kò rí bẹ́ẹ̀ àmọ́ kókó gan ò tí ì ṣe kíni o kò tí ì délé àmọ́ wọ́n ní ṣókí ni ọbẹ̀ oge subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu mo tún ṣàdúrà fún àfàwọ̀ Abdulkadir ní Ìjẹ̀bú Òde inshallah àjọ pàdé ní Ìjẹ̀bú ní ọjọ́
Sunday pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́mọ káwọn náà tún gbà wá lálejò ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn la ilaha illallah wala hawla wala quwwata illa billah naam bismillah. Jamdex, the PT creator. Adama, Ali.